Sayyidina ulihimu ti beyana ala wa ti ma gbọ́ kẹwàá dámọ̀ ṣàlàkẹ́ Àlá wa ti máa gbọ́ kẹwàá dámọ̀ sọ́wọ́dọ̀bà. ó gbé wa sọ́wọ́dọ̀ ológo kẹwàá dámọ̀ ìlàdùn. Àlá wa ti máa gbọ́ kẹwàá dámọ̀ sọ́wọ́dọ̀bà. Ó sọ wá dání àpè sọ̀rọ̀ láwùjọ kẹwàá dámọ̀ ilé wa. Àlá wa ti máa gbọ́ kẹwàá dámọ̀ sọ́wọ́dọ̀bà. Àwa tá a rọpa ò lè dáhùn kan kẹwàá dámọ̀ sọ̀wádọ́mọ rẹ̀. Àlá wa ti máa gbọ́ kẹwàá dámọ̀ sọ́wọ́dọ̀bà. Bá ṣe ń kọ́lé là á ṣe ń lógo àwọn fi mọ́tò ṣẹ̀ṣẹ̀ rìn. Àlá wa ti máa gbọ́ kẹwàá dámọ̀ sọ́wọ́dọ̀bà. Ní sàárù náà rìjà ló wà rìjà ló náà jìbá ló. Àlá wa ti máa gbọ́ kẹwàá dámọ̀ sọ́wọ́dọ̀bà. Gbogbo ibi adé náà mọ̀ pàdé kẹwàá dámọ̀ ìgbà yìí. Àlá Bá ti máa gbọ́. kẹwàá dámọ̀ sọ́wọ́dọ̀bà. A ò ṣàbámọ̀ pààyàdọ̀ ìyẹn ti fi mímọ̀ tún wáyé. Àlá Ṣé ikú wá dámọ̀ kẹwàá dámọ̀ sọ́wọ́dọ̀bà. nínú ayé kò síbi dáǹsì iṣẹ́ dámọ̀ yìí ti pọ̀. Àlá Bá ti máa gbọ́. kẹwàá dámọ̀ sọ́wọ́dọ̀bà. Dr. Professor Ọlọ́láyapá iṣẹ́ dámọ̀ yìí ga jù. Àlá wa ti máa gbọ́ kẹwàá dámọ̀ sọ́wọ́dọ̀bà. Àlá wa ti máa gbọ́ ilé àdámọ̀ ṣáláyà. Àlá wa ti máa gbọ́. Kẹwàá dámọ̀ sọ́wọ́dọ̀bà. Tandem BT Creator. Habibullahi Adamali. Àdámọ̀ babalágége. Káàbọ̀ 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 káàbọ̀. Ọmọ àfikẹ́hù sọ̀rọ̀. Ọmọ àfikẹ́hù sọ̀rọ̀ kílẹ̀ lánú káàbọ̀ Ádámọ̀. Kọ́dí kàrámùnà bani Ádámọ̀. Babalágége máa kú iṣẹ́ tẹ̀sán mímọ́ dọ́là Ádámọ̀ sọ mímọ̀ di ẹ̀kọ́ àtàkàrà. Babalágége máa kú iṣẹ́ tẹ̀sán mímọ́ dọ́là lọ́lọ́ fún kó. وعلم آدم الأسماء كلها ọlọ́lá ló ṣe Ádámọ̀ níyà lórí iṣẹ́ lẹ́ṣà láwùjọ àwọn onímọ̀. Ìmọ̀ yẹn pọ̀ púpọ̀ kò kéré alákùnlé fani lọ́ba ni ó jẹ́. Ó tó wà ní ìyànràn gan wípé àṣẹ ìhùwà Adam ló kọ́ wa ní kéwù. Ẹyẹ yan wa kàrámùnà bani Ádámọ̀. Babalágége máa kú iṣẹ́ tẹ̀sán mímọ́ dọ́là Ádámọ̀ sọ mímọ̀ di ẹ̀kọ́ àtàkàrà. Babalágége máa kú iṣẹ́ tẹ̀sán mímọ́ dọ́là lọ́lọ́ fún kó. Ìṣẹ̀mí ṣe ìhùnà Ádámọ̀ wúlò fún ẹ̀dá aráyé. Wọ́n tàn mọ́ lẹ́sẹ̀ sí pẹ̀lú ìmọ̀ tó bá fún wọn fàárí ayé náà jẹ́. Ádámọ̀ ti wà nílọrin pẹ̀lú Èkó. Áfíríkà lápapọ̀ ayé pátá. Owó ẹgbẹ́ pàkọ́dá èèyàn kan wáyé Ádámọ̀ Abdallah. Bàbá wúlò púpọ̀ fàráyé Ọlọ́run bá ní kẹ́ bàbá onímọ̀. Babalágége máa kú iṣẹ́ tẹ̀sán mímọ́ dọ́là
àlì. Ó yá ẹ gbéra ẹ̀yin ògo ẹ máa wá lọ sínú ayé torí bí gíga láyé yìí lókèlókè ẹ kú sí kéwú ẹ jí ẹ máa sùn ẹ gbéra tán kò sóko fọlẹ̀ ẹ tún ṣiṣẹ́ pẹ̀lú mímọ́ tàmúkọ yín ẹni gbọ́ tó gbà ni yóò ṣọpẹ́. Àlà wà á ti máa gbọ́ pẹ̀lú Ádámọ̀ ṣàlàyé. Àlà wà á ti máa gbọ́ pẹ̀lú Ádámọ̀ sọ wá dọ̀gá. العلم خير جليل من مواهبه من حازه فليلازم شكر رحمنا. لا تحسدها يا أخي من كان ذا أدب به رئيس ملك صار شيطانا. يا آدم دوما شكر نعمته كهل داودنا ألهم تبيانا. Àlà wà á ti máa gbọ́ kéwú Ádámọ̀ ṣàlàyé. Àlà wà á ti máa gbọ́ pẹ̀lú Ádámọ̀ sọ wá dọ̀gá. Ó gbé wa sọ wá dológo kéwú Ádámọ̀ ìlàdùn. Àlà wà á ti máa gbọ́ pẹ̀lú Ádámọ̀ sọ wá dọ̀gá. Ó sọ wá dẹni àpè sọ̀rọ̀ láwùjọ kéwú Ádámọ̀ ìrẹwà. Àlà wà á ti máa gbọ́ pẹ̀lú Ádámọ̀ sọ wá dọ̀gá. Àwa tá a rán pa ò lè dáhùn kan kéwú Ádámọ̀ sọ wá dọmọ re. Àlà wà á ti máa gbọ́ pẹ̀lú Ádámọ̀ sọ wá dọ̀gá. Bá ṣe ń kọ́lé là ṣe ń lógo àwọn fi mọ́tò ṣẹ̀ṣẹ̀ rìn. بسم الله الرحمن الرحيم إن الحمد لله وسلامه على عباده الذين اصطفى الله خير أما يشركون والصلاة والسلام على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين وعلى كل من آمن به وبدعوته واتبعه بإحسان إلى يوم الدين أما بعد أدوبة لدولهم a sì tọrọ ìkẹ́gẹ́ fáwọn ànábì ọlọ́run àtàná Muhammad sallallahu ta'ala alayhi wa sallam gẹ́gẹ́ bá a ṣe mà yí pé alhamdulillah nígbà tá a wọlé lẹ́ẹ̀kan àkọ́kọ́ ni pé iná ló lọ látara pé ká tó ṣètò ká tún dáná padà a wá rí i pé nẹ́tíwọ̀kì tún padà tún wá ń ṣe tiẹ̀ náà gbogbo àwọn méjèèjì tá a ní náà lọ́lọ́run ń dára lórí ẹ̀ lọ́wọ́ so àmọ́ kọ́lọ̀ ń dákun kó bá wa gba àkóso kó sì jẹ́ kí a lè rí ní tá a fẹ́ ṣe yìí ṣe nírọ̀rùn pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run so láì ní jẹ́ kí àsìkò ogun mọ́ so a máa mánéjì nẹ́tíwọ̀kì yẹn lọ́nà bá a ti rí yẹn náà kọ́lọ̀ ń jẹ́ kó ṣe é lò fún wa a ṣàdúrà fún àwọn bàbá wa tí a ti ṣàdúrà fún kọjá kí nẹ́tíwọ̀kì yẹn tí kó tó já látọ̀rí Maulana Sheikh Adam kárí gbogbo àwọn bàbá wa tó kú Maulana Sheikhuna Kamaluddin Al-Hadabi wa Sheikhuna Yusuf Al-Abwaji wa Sheikhuna Mustapha Zaglulu Sanusi àti gbogbo àwọn àfáwà tó kú tí wọ́n jẹ́ ní àdúrà lọ́dọ̀ wa Ọlọ́run dákun bá wa ṣíjú àánú wọn bàbá wa Mudirul Markaz Ọlọ́run dákun járí wọn pẹ́ kó o sì bá wa ṣàlékún àlàáfíà àti ìdẹ̀ra fún wọn lọ́la la ilaha illallah Muhammad Rasulullah sallallahu alayhi wa sallam wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Ibi tí a bá ètò dídá ni pé à ń ṣàdúrà fẹ́yìn tá a jọ wà lórí ètò gbogbo àwọn tí wọ́n ti bá wa ṣí ẹ̀ kó tó dákẹ́ yẹn náà àwọn èèyàn ti ṣí ẹ̀ tó ti pọ̀ díẹ̀ gbogbo àwa tí à ń bá wa ṣí ẹ̀ Ọlọ́run dákun kò ní gbàgbé wa nú ayé yóò sì bá wa ṣe oore tó pọ̀ tá a ní lè gbàgbé tá yóò mọ̀ póre ni Ọlọ́run ó ṣe fún wa lọ́la la ilaha illallah nítorí àsìkò àti pé a fẹ́ mánéjì nẹ́tíwọ̀kì yìí náà bó ti gbà náà ni a rí i pé ọ̀rọ̀ wa tí à ń kọ́ra wa lẹ́kọ̀ọ́ bọ̀ lórí ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun náà ni ọ̀rọ̀ tí a kà nínú àkọọ́lẹ̀ wípé ewúrẹ́ ó jẹ masahaf lábẹ́ bẹ́ẹ̀dà Aisha nígbà tí Ànábì wa sallallahu alaihi wasallam tó kú wọn àti ìsìngbà náà wọn ní wọn láǹfààní àti rojú ráàyè ìyẹn wá jẹ́ kí ewúrẹ́ kó láǹfààní àti wọlé tó fi wá lọ sábẹ́ bẹ́ẹ̀dì yàrá wa ìyá wa Aisha radiyallahu ta'ala anha tó fi wá lọ jẹ mas'af
so tó fi wá já sí pé àwọn àfáà wa rí nírìí pé èyíhùn náà ló fà á tí àwọn àyà kan parẹ́ tí wọ́n wá ní àyà kan ló pa kan rẹ̀ so bó tiẹ̀ já sí pé nusku tí wọ́n ń sọ yìí náà ọ̀rọ̀ tí ò fẹsẹ̀ rinlẹ̀ ní kọ́lọ́n kó ṣíjú àánú wa kó sì ràn wá lọ́wọ́ la ilaha illallah. a rí i pé abala alákọ̀ọ́kọ́ ìyíhùn ti lọ èyí tó wá ń jẹ́ abala ẹlẹ́ẹ̀kejì lórí ẹ̀ náà ni a fẹ́ mú lónìí kí ni tá a fẹ́ jọ gbéyẹ̀wò ń bẹ̀ kódà ẹrú ọlọ́run kan ó sọ̀rọ̀ kan ìkànnì àwọn àfáà ọlọ́mọ wa ṣàlékún dáadáa fún wọn kọ́mẹ̀ntì ní orí Facebook wọ́n ní ká tiẹ̀ wá sọ pé ewúrẹ́ jẹ mọ́sáf ṣó tún wá jẹ èyí tí àwọn sàhábà há sórí ni so ó yẹ ká gbé lọ́bẹ̀ pé ká lè mọ̀ yí pé kò sí ní tó jọ ẹrú ọlọ́run náà kọ́lọ́n bá wa ṣe dáadáa fún wọn ṣàwọn pé bàbá ti ń sọ̀rọ̀ náà ní ìrònú àwọn èèyàn máa ṣe kí ni ó máa jí dáadáa ọlọ́run dákun jẹ́ kọ́rọ̀ náà jẹ́ ká gbọ́ yé ká lè mọ̀ lọ́rọ̀ ọlọ́run ká sì lè mọ̀ yí pé eléyìí àwa fẹ́ fi tún àwọn nǹkan tí wọ́n lọ́ mọ́ ìsìláàmù lára tí ò sí lára ìsìláàmù náà la fẹ́ lọ́ kúrò lára ẹ̀ bó tiẹ̀ já sí pé ọ̀pọ̀ ni ò gbọ́ wáyé àmọ́ àmọ́ pípẹ́ lásìkò á padà jọ gbọ́ra wáyé torí pé èyí tá à ń ṣe yìí à ṣe nítorí ipá a fẹ́ lówó tó bá yẹ pé nítorí tówó ni àti ẹ̀ ní ṣe é mọ́ rárá torí pé ìkúnwọ́ ta bùkátà lórí ẹ̀ tó yẹ ká rí ọlọ́run ò tí ì kádàrá kárí tá a sì máa fi pẹ̀lú ògo lọ́dọ̀ ọlọ́run ìwọ̀nba díẹ̀díẹ̀ tọ́lọ́run ṣe ní káwọn ẹrú ọlọ́run kan máa bá wa ṣe tá a sì ń rí yẹn náà insha allahu ta'ala ọlọ́run ó padà múràn lọ́wọ́ yẹn wá so pẹ̀lú ògo lọ́dọ̀ ọlọ́run bí akil hayyil qayyum a máa pé èyí àsìkò yẹn ń bọ̀ bàbá wa kan náà mo tún wá ṣàdúrà fún wọn bàbá wa Aníbàbá tí mi ò bá ní ṣàṣìṣe ó dà pé láti ìlú Ìlọrin ni wọ́n pè mí ó sì láwọn ọmọràn kan tí wọ́n gbà mí mo dúpẹ́ lọ́dọ̀ wọn kọ́lọ́n kó sì bá mi sọ wọ́n lẹ́san. naam láì ní fa ọ̀rọ̀ gùn lónìí lórí eré wípé wọ́n léwúrẹ́ jẹ mas'af lábẹ́ bẹ́ẹ̀dà Aisha a ti sọ àwọn ọ̀rọ̀ tó pọ̀ díẹ̀ lórí ẹ̀ táwa náà sì ti jọ rí àwọn ọ̀rọ̀ kan ti lọ lórí ẹ̀ tá a ti jìjọ mú wá alhamdulillah lẹ́ni àwa fẹ́ gbé àwọn ahadíìsù àwọn sàhábà tí wọ́n gba àwọn ahadíìsù yẹn wá a fẹ́ ṣàgbéyẹ̀wò lórí ọ̀rọ̀ wọn káwa náà ká sì jọ ṣàgbéyẹ̀wò lórí ẹ̀ káwa wò láàrin ìṣẹ́jú díẹ̀ nítorí pé kò sí àsìkò fún wa mọ́ kọ́lọ́n kó dákun kó gbà wá láàyè. náà màá kọ́kọ́ rí i pé àdísù yìí tí wọ́n mú wá fún wa yìí lóore wípé ewúrẹ́ jẹ mọ́sáàfù yìí àwọn sàhábà tí wọ́n gba àdísù náà wá wọ́n níye àwọn sàhábà tí wọ́n gbà wá wọ́n níye lára àwọn sàhábà tí wọ́n gba àdísù náà wá àwọn náà ní Al-Barrahu bùnà Azib wọ́n pẹ̀lú àwọn tí wọ́n gba àdísù níwá bákan náà ni àfáwà Abdullahi bùnà Umar àwọn náà pẹ̀lú ẹni tó gba àdísù yẹn wá Abu Hurairah radiyallahu ta'ala anhu ọlọ́mọba wa yọ́nú sí wọn àwọn náà pẹ̀lú ẹni tó gba àwọn náà gba àdísù yìí wá Abdullahi bùnà al-Harith àwọn náà gba àdísù yìí wá bákan náà ni Jabiru bùnà Abdullahi radiyallahu ta'ala anhum ajma'in àwọn náà gba àdísù yìí wá gbogbo àwọn tá a kálẹ̀ yìí ni wọ́n gba àdísù yẹn wá bí wọ́n ti wá ń gba àdísù yẹn wá ìwọ náà wá jájọ lọ yẹ àwọn àdísù wọn wò ó máa rí i pé yóò máa ní kọsẹ̀bẹsẹ̀ yóò sì máa ní ìkọwọ́bọwọ́ téèyàn ó fi máa wò ó pé ẹ dákun ṣáàdísù yìí náà ni àbí mi náà ni wọ́n ń gbà á wá àwa jọ gbóye lé pé ṣé ó lè jẹ́ pàdísù kan yìí náà lájọ ń gbà wá àkọ́kọ́ rí wípé àkọ́kọ́ ẹni tí àkọ́kọ́ ka àdísù tiẹ̀ náà ni àdísù Al-Barrah bùnà Azib àdísù àfáwà Al-Barrah
buna Azib àwọn lákọ̀ọ́kọ́ yẹ hadithu tí wọ́n wò tabawájọ wọ hadithu yìí àfáàwá Ibn Majah wọ́n gba hadithu yẹn wá tá bá lọ kà nínú hadith 2558 àbá hadithu yẹn bẹ́ẹ̀. Àfáàwá Albani wọ́n sọ ahare wọ́n gbà pa hadithu yẹn hadithu tó lálàáfíà ni wájú àjọ ka hadithu yẹn àwọn hadithu yẹn la fẹ́ jọ gbé ẹ o. Qal Al-Barra'u bun Azib ní sọ̀rọ̀ yìí ń wá ń sọ fún wa yìí pé ó ní murra ala nabiyyi sallallahu alayhi wa sallam bi yahudiyyin muhammaman majludan ó ní wọ́n mú kọjá lára nẹ́bì yehudi kan àwọn yẹn ń kọjá lọ wọ́n á kọjá pẹ̀lú yehudi kan muhammaman majludan wọ́n ti fi omi wẹ́ẹ̀tì ààrẹ wọ́n ti da omi sí lára wọ́n wá lù lẹ́gbà wọ́n lù ní blala anabi wa rí pé wọ́n ń kọjá lọ máa gbọ́ tí Al-Barra'u bun Azib yóò yàtọ̀ sí ti sọ̀hábà mi o láwọn sọ̀hábà ta kó kalẹ̀ wọ́n yìí o wọ́n wá ń kọjá lọ bẹ́ẹ̀ fada'ahum sallallahu alayhi wa sallam lànàbí wa pè wọ́n ṣé wọ́n yí pé àkọ́kọ́ ni pé wọ́n lànàbí pè wọ́n ńgbà ànàbí wa pè wọ́n faqal akadha tajiduna hadda zani fi kitabikum ṣé bẹ́ẹ̀ ti ṣe ilẹ̀ rí nínú ìwé yín pé kí wọ́n máa gbé òfin ìdájọ́ kalẹ̀ fẹ́ni tó bá ṣàgbèrè àbó ṣe ṣìnà àwọn kan ní pé já kọjọ bíra wa léèrè wọ́n ń kọjá lọ ànábì ò mọ tí wọ́n lọ ṣe báwo la ànábì ṣe mọ tí wọ́n lọ ṣe ọ̀rọ̀ yìí ò sì sọ fún wa pé wọ́n ní wọ́n ń kọjá lọ ànábì rí wọn pẹ̀lú yehudi kan muhammadan majludan wọ́n ti nà wọ́n sì ti da omi sí lára àpò ńgbà míì tí wọ́n fẹ́ dá sẹ̀ríà fún yàn wọ́n ń wẹ̀ mi sára rẹ̀ kán tó lù kó lè wọ́ lára dáadáa ànábì wa wọ́n lànàbì wa pè wọ́n ń wá ń bi wọ́n léèrè yìí pé akadha tajiduna hadda zani fi kitabikum ṣé bẹ́ẹ̀ ti rí nínú tírà yín nìyí pé tí wọ́n bá dá sẹ̀ríà fún ẹni tó ṣe ṣìnà pé báyìí ni kí wọ́n ṣe fún qalu na'am ni wọ́n bá dáhùn wípé bẹ́ẹ̀ ni fada'a rajulan min ulama'ihim wọ́n lànàbí wá pẹ́ nìkan nínú onímọ̀ lára àwọn tí wọ́n ń kọjá lọ ni o kìí ṣe lára àwọn sàhábà bá díìsù kan ti sọ fún wa yìí pé Abdullahi ibunu Abdulsalami tó wà lọ́dọ̀ ànàbí tó ń jẹ́ yehudi tẹ́lẹ̀ òun lòun wá tú wọn láṣìírí pé wọ́n gbọ́wọ́ lébẹ̀ wọ́n lànàbí wá pé arákùnrin kan nínú onímọ̀ lára wọn faqal ànábì wa ń sọ fẹ́ni yẹn wípé unshiduka billahi alladhi anzala tawrata ala Musa ahakadha tajiduna hadda zani fi kitabikum ànábì wa ni mo fi Ọlọ́run tó sọ tawrata kalẹ̀ fún Musa mo fi bẹ̀ ọ́ ahakadha tajiduna hadda zani fi kitabikum ṣé bẹ́ẹ̀ ti rí nínú ìwé yín pé kí wọ́n ṣe ìdájọ́ fẹ́ni tó bá ṣe ṣìnà rèé kọ́ọ̀lẹ̀lẹ̀ lárakùnrin ní bá sọ pé rárá bẹ́ẹ̀ kọ́ arákùnrin kan nínú wọn ìwọ náà máa gbọ́ àwọn àdìsù yẹn àdìsù àkọ́kọ́ fẹ́ mú wáre nínú àwọn àfáà tí wọ́n jẹ́ sàhábà tí wọ́n gba àdìsù yìí wá látàwọn àná Muhammad wọ́n kọjá lára ànábì ni ànábì wá rí wọn ó wá challenge wọn àmọ́ bá ànábì ti mọ tí wọ́n lọ́ọ́ ṣe ó wá pe ẹnìkan nínú wọn nígbà tí wọ́n dáhùn wípé bá a ti rí inú òfin wa nu ó wá fọlọ́run tí ó sọ Táwọ́rá kalẹ̀ fún Musa ó fi bẹ́ẹ̀ ìyẹn ò wá ní rárá ẹni tó wá sọ̀rọ̀ yẹn wá ń sọ fún ànábì pé walawla annaka nashattani bihadha lam ukhbiruk tí ìbá ṣe pé ó fọlọ́run bẹ̀ mí mi ò ní sọ fún ọ bẹ́ẹ̀ ìyẹn ni pé mi ò ní jẹ́wọ́ najiduhu rajma pé
pé ń taari nù tíra wa náà ní kálẹ̀ yàn lóko pé mi ǹbámẹ́ ti jẹ́wọ́ bí èyí bá ṣe pé o ṣe kíni o òfò ọlọ́m̀bẹ̀ wá pé n ti bẹ́ nù tíra wa náà ni pé béèyàn bá ṣerú rẹ̀ kálẹ̀ lóko ó ní walakinnahu kathura fi ashrafina ó ní àmọ́ nínú àwọn tí wọ́n jẹ́ èèyàn ńláńlá láwùjọ wa ó ti di tó gbọ́pọ̀ lára wọn ó ti gbajúmọ̀ pé fakunna idha akhadna sharifa taraknahu tá a bá mú ọmọ oníbi níran a fi ilẹ̀ a ní lẹ́ẹ̀lóko wa idha akhadna ad-da'ifa aqamna alayhi al-hadda àmọ́ tá a bá mú ọmọ tí ò níbi níran a gbé òfin kalẹ̀ a wà lẹ́ẹ̀lóko kulna nígbà wà dàbẹ́ làwọn náà wá panu pọ̀ láàrin ara wa yìí pé ta'alaw falnajtami'a ala shay'in nukimuhu ala sharifi wal wada'i làwọn náà wá gbé ìdájọ́ kalẹ̀ pé tọ̀ tó bá wá jẹ́ bẹ́ẹ̀ ńgbà náà ẹ jẹ́ akúkú fẹ́nu kò ìdájọ́ tá a bá máa gbé kalẹ̀ fọ́mọ níbi níran àti tá a bá máa gbé kalẹ̀ fọ́mọ tí ò níbi níran faj'alna at-tahmima wal jilda makana ar-rajmi ìyíhun la fi wá gbé káwẹ́ pẹ̀lú omi káwá nà làwa fi rọ́pò kálẹ̀ èèyàn lóko àfi rọ́pò rẹ̀ wọ́n là Nábì wá dá wọn lóhùn wípé Allahumma inni awwalu man ahya amrak idha amatuhu wọ́n là Nábì wá sọ pé idha amatahu ó lé mi là kọ́kọ́ ẹni tí ó kọ́kọ́ jí àṣẹ Ọlọ́run kódà báwọn èèyàn bá pa fa amara bihi ló bá pa wọn láṣẹ pé kí wọ́n lọ lẹ̀ lóko farujima wọ́n bá lọ lẹ̀ lóko ṣẹ́ni pé èyí ń jẹ́ kó mọ̀ yìí pé wọ́n kó dájọ́ wá bá Nábì nínú àdìsù eléyìí wọ́n kàn ń lọ wọ́n kọjá lára Nábì ṣé ilé Ànábì ni wọ́n ti kọjá ní àbí wọ́n pàdé ní títì wọ́n kọjá lára ẹ̀ àdìsù yẹn ò ṣàlàyé Ànábì fúnra rẹ̀ ló wá challenge wọn a sì mọ bó ti mọ ẹni tí wọ́n lọ́ọ́ ṣe tó fi mọ ẹni tó ṣẹlẹ̀ sí wọn Ànábì wá sọ fún wọn wípé kí wọ́n lọ́ọ́ ṣe báyìí àwọn kan ní pé ó yẹ ká kọ́ mọ̀ yìí pé Yẹhudi àti Ànábì ò rẹ́ wọ́n gbà fáńdà Muhammad débi pé tí wọ́n wàá gba òfin rẹ̀ gbọ́ wọ́n gbà pa Ànábì ni débi pé wọ́n wàá ṣe kí ni wọ́n wàá ṣẹ̀ṣẹ̀ wàá kófin wá bá ẹjẹ́ á máa ka àdìsù eléyìí lọ wọ́n nígbà tá Ànábì wá ṣe bẹ́ẹ̀ tí wọ́n lọ lẹ́ lóko tán fa anzalallahu azza wa jalla lọ́lọ́run wá sọ àyà kalẹ̀ fànàbì wípé nínú suratu al-Maida àyà 41 pé yá ayyuha ar-rasul la ya'zunka alladhina yusara'una fil kufr wípé Ọlọ́run ní mo pè rẹ òjíṣẹ́ Ọlọ́run má jẹ́ kó bà ọ́ nínú jẹ́ àwọn tí wọ́n máa ń sáré yára lọ bí ìkọ́tọ̀ Ọlọ́run ẹ dákun àyà yìí kí ló fi bá dìísù yìí mu ó ní kí wọ́n lọ lẹ̀ lóko wọ́n ti lẹ̀ lóko àyà tó wá sọ kalẹ̀ fún wọn èé ṣe mùsùlùmí o àyà tó wá sọ tí wọ́n wá pè ní sábàbù nùsùl náà ní wípé Ọlọ́run sọ pé la ya'sunka alladhina yusara'una fil kufur wo má jẹ́ kó bà ọ́ nínú jẹ́ àwọn tí wọ́n máa yára ṣe in tí ó mú kọ́tọ̀ Ọlọ́run wá àwọn ẹni yéé ṣe mùsùlùmí Yahudi ni wọ́n èé ṣe ọmọlẹ́yìn àná Muhammad àyà yìí kí ni bámu rẹ̀ pẹ̀lú haditha yìí tó fi wá dé wípé in utitum hadha fakhudhuhu ìyẹn lọ bẹ́ẹ̀ yaqul ihtu Muhammadan sallallahu alayhi wa sallam túmọ̀ gbọ́ o ọ̀rọ̀ ti tún fẹ́ skata nísàlẹ̀ o ṣàlàyé pé Ànábì ti ní kí wọ́n lọ lẹ̀ lóko wọ́n ti lẹ̀ lóko ọ̀rọ̀ yìí tí wọ́n ń kàntínú pé ńgbà tí wọ́n lẹ̀ lóko tán láyà yìí sọ̀kalẹ̀ débi gbólóhùn wọn lọ pé in utitum hadha fakhudhuhu pé tí wọ́n bá fún yín ní èyí ẹgbàá wọ́n wá ní yakul lárakùnrin yẹn wá sọ pé ihtu Muhammadan wọ́n lẹ́nìkan àmẹ́ tó sọ̀rọ̀ yín ẹni tí ń sọ̀rọ̀ yín yakul ẹnìkan ń sọ̀rọ̀
ṣàpọ̀ ó ti kú lọ́rọ̀ tó ń bẹ̀ lóko mọ́ àdìsù kan náà sì ni wọ́n lẹ́nìkan sọ pé itu muhammadan sallallahu alayhi wa sallam ẹ lọ bá nabi muhammad fa in amarakum bit tahmimi wal jildi fakhuduhu tó bá pa yín láṣẹ pé kẹ́ ẹ lọ wẹ omi kẹ́ ẹ kọ́kọ́ wẹ omi sí i lára kẹ́ ẹ wá nà ẹ gbàdájọ́ yẹn lọ́wọ́ rẹ̀ wa in aftakum bir rajmi fa adharu àmọ́ tó bá pa yín láṣẹ yìí pé kẹ́ ẹ lẹ́ lóko fa adharu ẹ ṣọ́ra fún kẹ́ ẹ yẹra kúrò lọ́dọ̀ ẹ̀ fa anzala Allahu ta'ala ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tí wà ń sàlẹ̀ yìí ó ti tako èyí tá ń bá bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tá a fi mọ̀ yìí pé Israiliyatu ní ìrònú àwọn kan ní wọ́n mú kan mọ́kan kó lè bá a dodindi wọn láyà tún wá sọ̀kalẹ̀ yìí pé wa man lam yahkum bima anzala Allahu fa ulaika humul kafirun ẹnikẹ́ni tí ó bá ti lè dájọ́ pẹ̀lú ntọ́lọ́ ń sọ̀kalẹ̀ olùkọ́ tọ́lọ́ ni wọ́n wa man lam yahkum bima anzala Allahu ẹni tí ó bá lè dájọ́ pẹ̀lú ntọ́lọ́ ń sọ̀kalẹ̀ fa ulaika humuz zalimun alábòsí ni wọ́n wa man lam yahkum bima anzala Allah fa ulaika humul fasikun òbílẹ̀jẹ́ ni wọ́n ó ní fil kuffari kulliha ááyà yìí gbogbo ẹ̀ pátápátá lórí pé kèfèrí náà ló ń túmọ̀ sí wọ́n wá ní wà fi riwayatin nínú ẹgbà wa kan wọ́n pàṣẹ pé kí wọ́n lọ lẹ̀ ẹ́ lóko ẹ dákun ọ̀rọ̀ wo là ń bá bọ̀ kí la fi parí ọ̀rọ̀ àdìsù ẹ̀ ọ̀kan ni o sọ̀rọ̀ yìí pé ọ̀rọ̀ yìí nìsín wọ́n ti mú ẹni yẹn kọjá lára nábì wọ́n ti nà án lẹ́gbà wọ́n ti domi sí i lára lànàbí wá pè wọ́n yìí pé ṣé bẹ́ẹ̀ ti rí nù tíra yín rèé àmọ́ ńgbà tá a tún wá já sísàlẹ̀ nísìn lọ́ba ìyàkúùlù lẹ́nìkan tún ń sọ àmọ́lúwa rẹ̀ pé ẹ lọ sọ́dọ̀ Muhammad àdìsù alákọ̀ọ́kọ́ nù tó bá pa yín láṣẹ pé kẹ́ ẹ lẹ́ lóko naam àdìsù ẹlẹ́ẹ̀kejì àdìsù àfàwà Jabir bun Abdullahi radiyallahu ta'ala wàá gbọ́n táwọn sọ gbogbo wa ti jọ gbọ́ àdìsù tà kọ́kọ́ ẹ wá já jọ gbọ́ àdìsù ẹlẹ́ẹ̀kejì àfáà tó sọ àdìsù àkọ́kọ́ náà sàhábà ni Al-Barrahu bun Azib àfáà tá a fẹ́ ka àdìsù rẹ̀ ní ìsìn ní Jabir bun Abdullah qal ọ̀rọ̀ táwọn sọ ni pé wọ́n ní jahatil yahud birajulin wa mra'atin minhum zanaya wọ́n láwọn yahudi mú arákùnrin kan àti arábìnrin kan wá táwọn méjèèjì jọ ṣe ṣìnà pẹ̀lú ara wọn faqala sallallahu alayhi wa sallam anabi wa sọ wípé ituni bi a'lama rajulayni minkum ẹ bá mi lọ pé àwọn èèyàn méjì tí wọ́n bá nímọ̀ jù nínú yín ẹ bá mi pè wọ́n wá sọ pé eléyìí ti yàtọ̀ sí tòkè ìbéèrè tó yẹ ká wá béèrè ni pé anabi ń bá wọn sàhábà yìí sọ̀rọ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni àbọ̀ ọ̀rọ̀ yẹn ṣojú wọn gbà kan náà torí ọ̀rọ̀ arábìnrin àtọ̀rọ̀ arákùnrin kẹyìn náà ni wọ́n sì ń wí tààkọ́ yẹn wọ́n kọjá lára ànábì wọ́n ti ṣe sẹ́ríà fún lànàbì ṣàlẹ́ǹjì wọn eléyìí ní ìsìn wọ́n wá bá ànábì Jábìr bun Abdullah báwọn ti gbà wá pé àwọn Yahudi wá mú arákùnrin kan àtàrábìnrin kan wá bá ànábì Muhammad sallallahu alayhi wa sallam pé àwọn méjèèjì ṣe ṣìnà ànábì wa ní ituni bi a'lama rajulayni minkum ẹ bá mi lọ pé àwọn èèyàn méjì tí wọ́n bá nímọ̀ jù nù yín wá ṣàwọn pé ẹnìkan tó nímọ̀ jù láàrin wọn lànàbì pè tó fọlọ́mbẹ tẹ́lẹ̀ nínú àdìsí àfàwà Al-Barrahu bun Azib nínú eléyìí ní ìsìn ànábì ní kán báwọn lọ pé àwọn méjì wá tó bá jó ní mímọ̀ láàrin wọn. wọ́n ní fa'atawu bibne Suriya àwọn méjèèjì tí wọ́n á mú wá wọ́n á jọmọ ẹnìkan tí wọ́n ń pè ní Suriya kí wá ló ṣẹlẹ̀ ní pé fanashadahuma anabi wá bẹ àwọn méjèèjì ó rọ̀ wọ́n ó wá ní kayfa tajidani hamra hadhaini fi tawrati ṣe rí ìdájọ́ àwọn méjèèjì yìí báwo lẹ ṣe rí sínú àtàwọ́rá qala làwọn méjèèjì bá fèsì pé najidu fi tawrati ẹ máa gbọ́ o wọ́n ní taari nù tawrata ni pé idha shahida arba'atun annahum rahaw dhakarahu fi farajaha مثل الميل في المكهلة رجما wọ́n làwọn méjì ní ń táwọn rí inú Tàwárátà ni pé tí wọ́n bá lè rí ẹlẹ́rìí mẹ́rin la ilaha illallah
pé tí wọ́n bá lè rí ẹlẹ́rìí mẹ́rin mú wá tí wọ́n jẹ́rìí wípé annahum ra'ahu dhakarahu fi farajiha pé àwọn rí nǹkan ọkùnrin rẹ̀ àwọn bá a pò wà nínú abẹ́ arábìnrin yẹn mithila al-mayli fil makhalati gẹ́gẹ́ bí ìgbà tá a bá rí wípé ọ̀pá àtìró ó wọnú nǹkan wọnú ara wọn. ẹ wo ìdájọ́ Kùránì ni wọ́n tún lọ́mọ yìí o pé wọ́n sọ pé tó bá jásí pé àwọn rí èèyàn mẹ́rin pé tí ń bẹnu Tàwárátà ni pé téèyàn mẹ́rin bá lè jẹ́rìí wípé àwọn rí tí nǹkan ọkùnrin nì tó wọ abẹ́ arábìnrin yẹn tí nǹkan wọnú ara wọn rújì mọ́ wọn lé àwọn méjèèjì lóko. Qal Ànábì wa ń bi wọ́n léèrè yìí pé fama yamna'akuma an tarjumuhuma kí wàá ló kọ̀ fẹ́yìn méjèèjì tẹ́ ẹ̀ fi lẹ̀ wọ́n lóko. eléyìí tó yàtọ̀ sí hadithu azib alabarrahu bun azib tí àfàwà Jábìrù rẹ̀ ṣàpọ̀ ìdájọ́ ìsìláàmù ni wọ́n ń gbé kalẹ̀ ṣàpọ̀ àkọ́kọ́ ni pé Yẹhudi méjì tá Ànábì pé àmọ́ wọn tó bá sì jẹ́ pé àwọn méjèèjì ni wọ́n nímọ̀ jù nù wọn báwo la Abdullahi ibn Salam tó ṣe wá nímọ̀ ṣàpọ̀ òun láti jẹ́ pé kò tí ì gbà ìsìláàmù ńgbà tí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ tó bá jásí pé ẹni tó nímọ̀ jù lákọ̀ọ́kọ́ l'Ànábì bi léèrè ó gbọ́dọ̀ jásí pé ẹni yẹn ò tí ì gbà ìsìláàmù ńgbà náà wọ́n sì ní Abdullahi ibn Salam ló nímọ̀ jù láàrin àwọn Yahudi níbi ní ìsìn ọkùnrin méjì ẹnìkan ló sì bí àwọn méjèèjì ló nímọ̀ jù lára wọn àwọn ní táwọn rí nínú Tàwárátù ni pé tó bá rí èèyàn mẹ́rin tó bá lè jẹ́rìí wípé àwọn bá nǹkan ọkùnrin nínú abẹ́ arábìnrin nì tí nǹkan wọnú ara bí ìgbà tí ọ̀pá tìró bá wọlé tìró rújì máa ń lẹ̀ wọ́n lóko. Ànábì wa ní fama yamna'akuma an tarjumuhuma kí wàá ló kọ̀ fẹ́yìn méjèèjì tẹ́ ẹ̀ fi jẹ́ kí wọ́n lẹ̀ wọ́n lóko. Qala làwọn méjèèjì bá fèsì yìí pé dhahaba sultanuna fakarina al-qatla àwọn tí wọ́n jẹ́ aláṣẹ láàrin wa wọ́n ti kú láyé wọ́n ti lọ fakarina al-qatla àwa gangan la kórìíra ìdájọ́ kú yẹn la kórìíra rẹ̀ láàrin ara wa. Fada'a rasulullah sallam bi shuhudi faja'u bi arba'ati má gbẹ́yẹ̀ o l'Ànábì bá pé kí wọ́n wá ẹlẹ́rìí mẹ́rin wá tó lè jẹ́rìí pé nǹkan ọmọkùnrin ni ó wọnú abẹ́ arábìnrin faja'u bi arba'atin wọ́n bá lọ kó ẹlẹ́rìí mẹ́rin wá. Fashahidu annahum ra'aw dhakarahu fi farajiha àwọn mẹ́rẹ̀ẹ̀rin sì jẹ́rìí pé àwọn bá arákùnrin ni lórí arábìnrin yẹn tí nǹkan ọmọkùnrin rẹ̀ ń bẹ́nu abẹ́ arábìnrin yẹn mithila al-mayli fil mak'ala bí ìgbà téèyàn bá ti ọ̀pá tìró bọ́nú ilé tìró. ẹ máa gbọ́ o fa amara rasulullahi sallallahu alayhi wa sallam bi rajmihima l'Ànábì bá ní kán lọ lẹ̀ wọ́n lóko. ẹgbẹ́ ilé ẹ dákun torí Ọlọ́run ṣe Ànábì eléyìí ṣojú Jábìrù nìkan títọ̀ òun yẹn ṣojú Al-Barra'u bun Azib nìkan àbọ̀rọ̀ kan náà làwọn méjèèjì jọ mú wá eléyìí àdìsù eléyìí ibi tá a ti lè rí a rí nínú Sunanu Nasa'i al-Kubra nínú hadith 17,095 a rí lọ́dọ̀ àfàwọ̀ Abu Ya'la tabalọ́ka hadith 2,136 a rí lọ́dọ̀ àfàwọ̀ Abu Dawud tabalọ́ka hadith 4,452 Sahihul Albani fi Sahih Abi Dawud àfàwọ̀ Albani sọ àhàrẹ̀ wọn ládìsí yẹn lálàáfíà bí àṣà àfàwọ̀ kan yóò ní hadith tó lálàáfíà parí nínú Sunan Abi Dawud bẹ́ẹ̀ lára fàmí tí wọ́n ń pè ní Al-Arnahuti táwọn dọ̀ àfà rẹ̀ nínú Sunan Abi Dawud yẹn ngbà Albani dé wọ́n sọ àhàrẹ̀ àfà àti bí dọ̀ àfà rẹ̀ nínú volume 6 page 502 nínú Sunan Abi Dawud Albani sọ àhàrẹ̀ Arnahuti àwọn ṣe kí ni o Arnahut àwọn dọ̀ àfà rẹ̀ ìyẹn fi hàn pé àwọn kan gbà kó lálàáfíà àwọn kan gbà pé kí ni o kò lálàáfíà àti rádìsù méjì
ti ibn al-Barrah ibn Azib àti rí ti Jabir ibn Abdullah. Bákan náà wọ́n tún gba díìsù yìí wá lọ́dọ̀ àfàwà Jabir mukhtasara léyìí tó jẹ́ ní ṣókí mukhtasaran. ó ní rajama nabiyyu sallallahu alayhi wa sallam rajulan min aslama. ó lá nàbí ilẹ̀ arákùnrin kan lóko wọ́n má arákùnrin náà wá láti ibì kan tí wọ́n ń pè ní aslam. àwọn ará kan tí wọ́n ń pè ní aslam ni wọ́n fi máa ń pè ẹni yẹn ní al-aslamiyu. nígbà táfà oní kàfà kan tó lóun nímọ̀ tí ń bú babaláyé gé ńgbà kan ńgbà tó ń fẹ́ sọ ó ní wọ́n má arákùnrin kan tó gba islam wá. ó ní òun wá lóní pé man aslam instead of min aslam. wọ́n mẹ́ni yẹn wá ó jẹ́ ìran kan tí wọ́n ń pè ní ìran àwọn aslam. wa rajulan min al-yahudi wa mura'a àtàrákùnrin kan nínú àwọn yahudi àtàrábìnrin kan. ṣe àdìsù Jábìrù tún sọ nísìnyí pé àtúntúrí arákùnrin kan nínú aslam wa rajulan min al-yahudi àtàrákùnrin kan tó jẹ́ yahudi àtàrábìnrin kan ni wọ́n kó wá. àdìsù eléyìí ń bẹ ní Sahih Muslim àdìsù 1701 Sunan Abi Dawud 4555 lọ́dọ̀ àfàwà Ahmed àdìsù 14447. nígbà táwọn fẹ́ gba tiwọn wá wọn lárakùnrin kan tó jẹ́ aslami àtàrákùnrin kan tó jẹ́ yahudi àtàrábìnrin kan tóun náà ṣe kíni o tó jẹ́ yahudi. ó dé èèyàn mẹ́ta. àwọn náà ni wọ́n sì gba tẹnìkan wá nísìn wípé wọ́n ní tí wọ́n bá rí èèyàn mẹ́rin tó lè jẹ́rìí ẹni mẹ́rin sì jẹ́rìí ànábì sì ní kí wọ́n lọ ṣe kíni kí wọ́n lọ lẹ́ lóko. àfẹ́ ẹlẹ́ẹ̀kẹta náà ni Abdullahi ibn Umar radiyallahu anhuma táwọn náà tún gba àdìsù yìí wá. Abdullahi ibn Umar radiyallahu anhuma ọlọ́mọba wa yọ́nú sáwọn méjèèjì ẹgbẹ́ àdìsù tiwọn. ṣẹ́rí pé àdìsù ti al-Barrah ibn Azib ó yàtọ̀ sí ti àfàwà Jabir ibn Abdullah. ẹ wá gba àdìsù ẹlẹ́ẹ̀kẹta yìí ani Abdullahi ibn Umar radiyallahu anhuma látẹnu Abdullahi ọmọ Umar ọlọ́mọba wa yọ́nú sáwọn méjèèjì. òun ni anil yahuda jaha ila nabiyyi sallallahu alayhi wa sallam birajulin minhum wa mura'atin qad zanaya. òun láwọn yahudi wọ́n mú arábìnrin kan àtàrákùnrin kan wá bá nẹ́bì táwọn méjèèjì jọ ṣe ṣìnà. faqala lahum kayfa taf'aluna biman zana minkum. ànábì wá bi wọ́n lè rè yí pé kí lè ìdájọ́ wo ní ń bẹ lọ́dọ̀ yín báwo lẹ ti máa ń ṣèdájọ́ lọ́dọ̀ yín lórí àwọn méjì tí wọ́n bá ṣerú nǹkan báyìí. faqalu wọ́n wá kọ́ọ́lù wọn ni pé nuhami himuhuma wa nadribuhuma a fi omi wẹ̀ àwọn méjèèjì a fomi wẹ̀ wọ́n. ìyẹn ni pé nuhamimuhuma wa nadribuhuma a fi omi wẹ̀ wọ́n a wà náà wọ́n lẹ́gbàá. faqal lànàbí wa ni la tajiduna fi tawrati rajma. rí kan lẹ́yìn lóko nínú tawratu ni rí mbẹ́. faqalu la najidu fiha shay'an àárín tó jọ bẹ́ẹ̀ mbẹ́. faqala lahum Abdullahi ibn Salam Abdullahi ọmọ Salami òun jẹ́ kan nínú ẹni tó ti gba Islam lọ́dọ̀ ànábì lòun wá dá sí pé kadhabtum ìrọ̀lẹ́ ń pa. àdìsù kẹta rèé o wọ́n wá jọ ń bára wọn jiyàn. fa'ataw bi tawrati ó wá ní fa'atu bi tawrati fatluha in kuntum sadiqin. ó wá sọ fún wọn pé ẹ lọ gbé tawra wá kẹ́ ẹ wá kà á tó bá já sí pé òótọ́ lẹ bá ń wí. wọ́n wá gbé tawra tàdé wọ́n wá ní fawada'a madarisuha alladhi yadrusuha minhum kaffahu ala rajmi. ẹni tó wá jẹ́ olùdánilẹ́kọ̀ọ́ nù wọn ó wá mú ẹ máa gbọ́ o wọ́n wá ní ó gbé ọwọ́ rẹ̀ káfà àtẹ́lẹ̀ ọwọ́ ẹ̀ báyìí ó gbé lébi ẹ̀wọ̀ àtẹ́lẹ̀ ọwọ́ ni wọ́n pe ò káfà. báwo lèèyàn ṣe fẹ́ gbé àtẹ́lẹ̀ ọwọ́ lórí ibi tí àyà rọ́jímù wà? òkè kí wá ló fẹ́ kà? èèyàn fẹ́ ka Kùránì ní ìsìn ó wá gbé àtẹ́lẹ̀ ọwọ́ báyìí
ṣé kò ti bo gbogbo tí ó ka mẹ́ kìí ṣe pé ó gbé ọmọ ká o ó gbé àtẹ́lẹ̀ ọwọ́ rẹ̀ ó wá gbé lébi tí wọ́n kọ kálẹ̀ yẹn ló kò sí níbo wá ṣe bẹ́ẹ̀ wọ́n wá ní fatofika yakrahu ma duna yada ó wá ń ka àwọn nǹkan tó kù lẹ́yìn ibi tí ọwọ́ rẹ̀ wà èèyàn tó fẹ́ ka nǹkan tó wá ṣọwọ́ báyìí ẹ dákun kí ni ó kà ń bẹ̀rẹ̀ kí ni ó kà ń parí wọ́n ní bó ti ṣọwọ́ rẹ̀ nu wọ́n ló gbé ọmọ ká wọ́n ló gbé àtẹ́lẹ̀ ọwọ́ rẹ̀ ó gbé lé ó wá ka tó bẹ̀rẹ̀ ó sì ka tí ó parí wala yakrahu ayata rajimi kò jẹ́ ká aya rajimu fanaza ayadahu ani rajimi labdulahi ibn salami bá gbé ọwọ́ rẹ̀ kúrò lórí aya rajimu yẹn faqala ma hadhihi ó wá bilẹ̀ rẹ̀ pé ewu lè yí falamma rahaw dhalik nígbà tí wọ́n wá rí pé àṣírí ti tú qalu iya ayatu rajimi wọ́n ní aya kalẹ̀ yẹn ló kò pa ni fa amara bihima farujima lànà bá ní kán lọ́lẹ̀ wọn lóko lọ́ba lọ́lẹ̀ wọn lóko ṣe àyà ilẹ̀ lọ́lọ́run parẹ́ nínú alukur'an ṣe eléyìí lọ́lọ́run wá gbé wá ló wá fi replace èyí tí wúrẹ́ jẹ àbí èwo ló parẹ́ ń bẹ̀ ẹ́ dákun torí ọlọ́run àwọn sahaba mẹ́ta ló sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ wọn ò sì jọra tí wọ́n sì láwọn gbọ́ lọ́dọ̀ ànábì torí pé ọ̀rọ̀ wọn ò lè jọra torí pé àwọn kan ni wọ́n ń kọ́ ni wọ́n ń fowó kọ́ wọ́n sí wọ́n sì wá ìsìnàdù yẹn wọ́n lè gbé personality èyí lágbára tá a bá ti fi sí wọ́n gbàgbọ́ iṣẹ́ àwọn Yahudi àti tí wọ́n ní lórí Islam tọ́lọ́ sì ti kí ànábì ní lọ́n pa wọn táwọn ò sì gbọ́ kìlọ̀ tó bẹ́ẹ̀ pa bá gbọ́rọ̀ sí ànábì lẹ́nu ni a gbọ́ kìlọ̀ wọ́n wá ní farujima qariban min haythu mawdi al-janaiz inda al-masjid wọ́n wá lọ́ọ́lẹ̀ wọn lóko nítòsí ibì kan tó súnmọ́ tòsí mọ́ṣáláṣí níbi tí wọ́n máa ń sin àwọn òkú sí ṣàgbé ibo náà ń sin àwọn òkú sí tó wà nítòsí mọ́ṣáláṣí ibi tí wọ́n ń sin àwọn sàhábà sí ṣébẹ̀ ni wọ́n sì lọ́ọ́lẹ̀ wọn lóko nítòsí mọ́ṣáláṣí ànábì tó rọrọ̀ Mẹ̀dínà là ń wí àbí ìtẹ́ wo ló wà nítòsí mọ́ṣáláṣí wọ́n wá lọ́ọ́lẹ̀ wọn lóko níbi tí wọ́n máa ń sin àwọn òkú sí nítòsí mọ́ṣáláṣí Abdullahi ibn Umar ní fara'aytu sa'ibaha yahani alayha ó ní mo rí arákùnrin nì tó ń dáàbò bo arábìnrin yẹn yaqiha alhijara tó ń dáàbò bo pé kó kúta má bàá wa fi riwayatin nínú riwaya kan àfáàní wa ana fi man rajamahuma yawma idhin èmi náà pẹ̀lẹ́ tó lẹ̀ àwọn méjèèjì ló kó ń jọ náà fine àdìsù àfáàwà Abdullahi ibn Umar lè tá a bá fẹ́ kà á rí nínú Sahihul Bukhari hadith 3635 Sahihu Muslim hadith 1699 abambe Musnadul Imam Ahmad hadith 4452 Sunan Tirmidhi hadith 1436 An-Nasa'i nínú Sunan Nasa'i al-Kubra hadith 7213 lọ́dọ̀ àfáwà Ibn Majah hadith 2556 lọ́dọ̀ àfáwà Abu Iwana hadith 6745 nínú riwaya kan afa sọ pé wa ana fi man rajamahuma mo wà nínú àwọn tí wọ́n lẹ̀ àwọn méjèèjì lóko ńjọ́ náà àfáwà Ibn Majah ló gbà yẹn wá sọ àwùlé Albani sọ àhà rẹ̀ pé ó ṣe kí ni o ó lálàáfíà ọ̀rọ̀ àwọn sàhábà mẹ́ta rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta kò jọra wọn ẹ dákun ṣé ìṣẹ̀lẹ̀ yìí ọ̀tọ̀ọ̀tọ̀ ní àbíṣẹ̀lẹ̀ kan náà naam àdìsù ẹlẹ́kẹrin àdìsù àfáwà Ibn Abbas radiyallahu ta'ala anhu làdìsù ẹlẹ́kẹrin ẹ jẹ́ ká tún jọ gbọ́ yẹn náà ani Ibn Abbas radiyallahu anhuma látẹnu ọmọ àfáwà Abbas ọlọ́ba wa yọ ní sáwọn méjèèjì ẹgbọ́n tó ń sọ ó ní amara rasulullahi sallallahu alayhi wa sallama bi rajmil yahudiyyi wal yahudiyya inda babi masjidi
ó l'Ànábì pàṣẹ kí wọ́n lẹ̀ yẹ̀húdí ọkùnrin kan àtobìnrin kan tó jẹ́ yẹ̀húdí kan lẹ̀ àwọn méjèèjì lóko lẹ́nu ọ̀nà mọ́ṣáláṣí Ànábì inda babi masjidihi lẹ́nu ọ̀nà mọ́ṣáláṣí Ànábì. ó ní falamma wajada al-yahudi masal hijara qama ala sahibatihi nígbà tárakùnrin yẹ̀húdí yẹn tó wá rí wípé òkúta ń ba ọ̀rẹ́bìnrin rẹ̀ ló bá dìde ó dìde fa anna alayha yaqiha masal hijara ló wá bẹ̀rẹ̀ sí ní dáàbò bá arábìnrin yẹn kókúta má lè bá ata kutila jami'an tí wọ́n fi pa àwọn méjèèjì tí wọ́n lẹ̀ wọ́n lókun pa. fa kana mimma sana Allahu azza wa jalla li rasulihi wọ́n á ní eléyìí pẹ̀lú ntọ́lọ́nṣẹ́ fún Ànábì o láti fìdí rẹ̀ múlẹ̀ fi tahqiqi zina minhuma gbà bó ṣe yẹ ká ṣe fóníṣìnà rè ẹ wọ̀rọ̀ yẹn wọ́n tún gbé yẹn wọlé ìtẹ́ fi mọ̀ pé àwọn Yahudi ni wọ́n ní ọ̀rọ̀ yìí náà ni pé nínú ìwé wọn títí dọ̀la ká léèyàn ló kò ní bẹ́ńbẹ́ ká sì nà yẹn lẹ́gbàá ló wà ní alukur'ani tọ́lọ̀ fi rán Muhammad sallallahu alayhi wa sallam ọgbọ́n wo la lè dá tá a fi gbé àbùkù yẹn kúrò lórí ẹ̀sìn wa ká gbé sórí ẹ̀sìn Ànábì àfi àwọn òkú mọ́ tí wọ́n ń ṣe á bá wọn lọ àdìsù ok àwọn tí wọ́n gbà pé ó nímọ̀ láàrin wọn rèé á bá wọn lọ ọmọ wọn lára Israiliyat ni ìwọ náà dẹ̀ máa gbé làákàyè sí àdìsù yìí tíyàn bá fẹ́ kà á lọ́kàánu Musnadul Imam Ahmed nínú hadith 2368 lọ́ka àdìsù àfàwà Hakim so ó rí inú volume 4 hadith 5517 ó bá ń bẹ̀ wa qala hadha hadithun sahih àfàwà Hakim ní àdìsù yìí ó àdìsù tó lálàáfíà ni ó ala sharti Muslim tó sì wà lórí májẹ̀mú bí Muslimu ti máa wò tí ó bá gba àdìsù wá lọ́dọ̀ àwọn èèyàn àmọ́ lam yukhrijahu àwọn méjèèjì ò mú àdìsù yẹn wá. àdìsù ẹlẹ́ẹ̀kẹrin ẹlẹ́ẹ̀karùn-ún àfàwà náà ní Abu Hurairah radiyallahu ta'ala anhu àwọn ẹlẹ́ni karùn-ún tí wọ́n gba àdìsù yìí wá ẹ jẹ́ ká wá gba àdìsù tiwọn bóyá ó tún jọ tàwọn tó kù. wọ́n ní àní Abi Hurairah radiyallahu anhu látẹnu àfàwà Abu Hurairah ọlọ́mọba wa yọ́nú sí wọn ẹgbọ́n táwọn sọ. wọ́n ní zana rajulun minal yahudi wa maraha arákùnrin kan nú àwọn yahudi àtàrábìnrin kan wọ́n ṣe ṣìnà. faqala ba'duhum li ba'din làwọn kan nínú wọn bá sọ fáwọn kan nínú wọn yìí pé idhabu bina ila hadha an-nabi ẹ jẹ́ ká lọ bá nẹ́bì yìí fa innahu nabiyyun bu'itha bit-takhfifi ànábì kan tí wọ́n gbé dìde pẹ̀lú ká mú nǹkan ní fífúyẹ́ kí yà má lágbára jù púpọ̀. wọ́n ní fa in aftana bi fatayan duna rajmi qabbalnaha tó bá dájọ́ kan fún wa tó bá ti yàtọ̀ sí kálẹ̀ yẹn lóko á gbà dájọ́ yẹn lọ́wọ́ rẹ̀ wa ihtajajna biha inda Allah á sì láwàá wí lórí ẹ̀ lọ́dọ̀ Ọlọ́run á ní tá a fi ṣẹ́ rí gbá òun ló dájọ́ yẹn fún wa. kúlnà làwọn adọ́dọ̀ ànábì làwọn sọ pé fataya ṣe wá ra àwọn méjèèjì yìí o wọ́n wá béèrè ìdájọ́ lọ́dọ̀ ànábì wọ́n wá ní fataya nabiyyun min anbiya'ik torí pé àwọn ànábì Ọlọ́run kan á sọ fún Ọlọ́run pé fataya nabiyyun min anbiya'ika ìdájọ́ kan nínú àwọn ànábì rẹ̀ ẹjọ́ tó dá fún wa lálò bí àwọn láwàwí àwọn láwìjáde lórí ànábì àwọn ọmọ sọ pé fataya nabiyyun min anbiya'ika ìdájọ́ kan náà àwọn ànábì rẹ̀ tó dá fún wa ni nọba ní tó bá jẹ́ bẹ́ẹ̀ fa'atawu nabiyya sallallahu alaihi wasallam wa jalisun fil masjid fi ashabihi wọ́n bá wá bá ànábì jókòó sínú mọ́ṣáláṣí pẹ̀lú àwọn sàhábà ṣàwọn pé eléyìí yàtọ̀ sí pé wọ́n kọjá lára rẹ̀ ó pè wọ́n padà ó wá ní kí wọ́n wá po ní mímọ̀ tó nímọ̀ jù láàrin wọn àdìsù ẹlẹ́ẹ̀kejì
ó pe àwọn tó nímọ̀ jù tó jẹ́ yẹn méjì láàrin wọn èyí nísìn wọ́n dọ́dọ̀ ànábì wọ́n wá ní ya Abal Qasim ìrẹ́ bàbá Qasim ma tara fi rajulin wa mara'atin zanaya kí ni ìdájọ́ tó rí tá a lè dá fún ọkùnrin àti obìnrin tí wọ́n bá ṣe ṣìnà ẹ máa gbọ́ o wọ́n ní falam yukallimuhum kalimatan hatta ata bayta madarisin ànábì ò jẹ́ dá wọn lóhùn àfìgbà tí ànábì náà wá kó wọn sòdí tó wá kọrí sílé àfa wọn ẹ tún bá ti sùn eléyìí lam yukallimuhum ànábì ò fún wọn lésì kò bá wọn sọ̀rọ̀ ànábì wá kọrí sọ́dọ̀ sí ilé ẹni tó jáfa àwọn tó ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ faqama ala al-babi ànábì wá dúró sẹ́nu ọ̀nà àfa yẹn faqala ànábì wá sọ pé unshudukum billahi alladhi anzala tawrata ala Musa mo fi Ọlọ́run tó sọ tawrata kalẹ̀ fún Musa mo fi bẹ̀yìn ma tajiduna fi tawrati ala man zana idha ahsana ìdájọ́ wo lẹ́rí tí ń bẹ fẹ́ni tó bá ṣe ṣìnà tó sì ti jábí lẹ́kọ̀ọ́ qalu yuhabbamu wa yujabbuhu wọ́n ní wọ́n wẹ́ tiẹ̀ pẹ̀lú omi wọ́n wá ṣe kí ni wọ́n nà ní bílálà sọ pé ìyẹn tún yàtọ̀ sí ẹnìkan ló sọ pé wọ́n lọ wẹ́lẹ́rìí mẹ́rin wá fún ànábì pé bó ti wà ní òfin àwọn ènìyàn pé àtúntò bá ti ànábì tí wọ́n gbọ́ àwọn ẹlẹ́rìí mẹ́rin lànàbì tọ́ ó yá ẹ lọ́ọ́ ṣe ìdájọ́ yín fún wọn. náà wọ́n wá sọ fún ànábì pé ìdájọ́ nù ni pé wọ́n lù wọ́n ní bílálà. ẹlẹ́ẹ̀kejì ni pé ayúmọ̀lá zaniyani alahimarin wọ́n wá gbé àwọn oníṣìnà méjèèjì yẹn wọ́n gbé wọn sórí kẹ́tẹ́kẹ́tẹ́ tó bá ti wá ṣe bẹ́ẹ̀ wàtúkọ́bẹ̀l akufaytahuma wàyútọ́fù bímọ wọ́n wá mú orí àwọn méjèèjì ìpàkọ́ wọn wọ́n ṣe ní ìpòdì yẹn ni pé wọ́n kọ ẹ̀yìn wọn síra wọn wàyútọ́fù bímọ wọ́n máa wọ́ wọn káàkiri ìyẹn ni pé orí wọn ó wálẹ̀ ó gẹ́tì mí nísìn ẹsẹ̀ wọn wà lókè tàbí kí wọ́n ní kọkùnrin kan kóhun jókòó kó kọjú sẹ́yìn obìnrin yóò wá jókòó yóò ṣe kíni yóò kọjú síwájú wọ́n wá ní kó máa wọ́ wọn káàkiri káyé lè rí wọn. faqala Allahumma ńgbà tó wá di bẹ́ẹ̀ lànàbí sàkátà ṣáàbù minhum wọn lọ ọ̀dọ́kùnrin kan ọmọ kékeré kan wá dákẹ́ láàrin wọn ṣàmà yìí pé ànábì lọ sọ́dọ̀ àwọn tí wọ́n nímọ̀ jù ó lọ lé wọn lárakùnrin kan wá dákẹ́ mbẹ̀ falamma ra'ahu nàbí nígbà tá nàbí wá rọ́ ọmọ tó dákẹ́ nì òun jọ́dọ̀ torí pé ó dákẹ́ aláàdọ̀bì ànábì wá tẹjúmọ́ ànábì tẹjúmọ́ dáadáa nashda ní ti tẹjúmọ́ bí ìgbà tí èèyàn wóyàn ní wò pé eléyìí gbọ́dọ̀ jẹ́wọ́ fún wa faqala Allahumma pé ó fi ìtẹjúmọ́ yẹn ó fi ànábì fi bẹ́ẹ̀ pé ìwọ bígbà tí èèyàn ń ṣẹ́jú síyàn ó gẹ́tì mí nìyẹn èèyàn ń ṣẹ́jú síyàn pé ọ̀gbẹ́ni ó dà pé ìwọ sòótọ́ fún wa faqala Allahumma idh nashattana pé ńgbà tí wọ́n sì ti bẹ̀ wá sọ pé ó fojú ànábì ṣẹ́jú sí pé ó tẹjúmọ́ lẹ́ni tí ń fojú yẹn bẹ́ẹ̀ pé ìwọ báwo ló ṣe rí ọmọ yẹn wá ní Allahumma idh nashattana nígbà tí wọ́n sì ti bẹ̀ wá yìí fa inna najidu fi tawrati rajma ń taari nù wé wa ní kálẹ̀ lóko faqala an-nabiyyu sallallahu alayhi wa sallam fama awwalu murtakastum amara Allah ó di àtàlà kọ́kọ́ nù yín tí ó kọ́kọ́ lo àṣẹ Ọlọ́run àbí tàlà kọ́kọ́ nù yín tí ó kọ́kọ́ tẹ àṣẹ Ọlọ́run mọ́lẹ̀ àwọn wo ló kọ́kọ́ tẹ àṣẹ yìí mọ́lẹ̀ lọ́mọ yẹn bá dáhùn wípé zanadu karabati min maliki min mulukina àwọn ẹbí ọba nínú àwọn ọba wa ni wọ́n ṣe ṣìnà fa akhara anihu rajma ọba yẹn ló wá fa kálẹ̀yàn lóko ló wá fa sẹ́yìn
ni wọ́n ṣe lò mọ́. wọ́n ní thumma dhana rajulun bí fi usratin minan nas lẹ́nìkan náà bá tún ṣe ṣìnà nínú àwọn tí wọ́n kàn jẹ́ èèyàn lásán. fa arada rajmahu lọ́ba yẹn bá fẹ́ gbèrò pé kí wọ́n lẹ̀ lóko fa hala qawmuhu dunahu làwọn yẹn bá yarí. wa qalu la yurjamu sahibuna bí àwa náà nígbà kí wọ́n lẹ̀ ọmọ wa lóko. ata tujiha bi sahibika àfi tí wọn náà bá mú ọmọbìnrin tiẹ̀ wá. ẹgbẹ́ ọba yẹn ọmọ kan ṣe ṣìnà pẹ̀lú ọmọ ọba pẹ̀lẹ́ bíi tiwọn tójóbìnrin wọ́n wá fẹ́ lẹ̀ ọmọ tí bí yẹn lóko tójọkùnrin làwọn yẹn náà bá yarí pé àfi tẹ́ ẹ bá lọ mọ́ ọmọ tí yín obìnrin tẹ́ ẹ bá lọ mú wa. nígbà tí wọ́n sì máa méjèèjì dé fasalahu ala hadhihi al-uquba baynahum làwọn náà bá fẹnu konu láàrin ara wọn wípé kí làwọn lè ṣe náà bá yanjú ọ̀rọ̀ náà bá lẹ̀ wọ́n lóko mọ́. ngba anabi wa gbọ́ yẹn wọ́n lá anabi wa ní fa inni ahkumu bima fi tawrati into wa nu tawrata lèmi ó fi dájọ́ fún yín tàbú rẹ́ra rẹ o inti ń bẹ nu tawratu lèmi ó fi dájọ́ yín. fa amara bihima farujima ló ṣe ní pé òfin yín ni pé kẹ́ ẹ lọ lẹ̀ wọ́n lóko ẹ lọ lẹ̀ nǹkan yín lóko. afawa azuri wa sọ fún wa pé falbalagana hadhihi al-aya nẹ́tàlá fi pé ó dé tí ìgbọ́ wa a gbọ́ pé àyà yìí sọ̀kalẹ̀ nítorí tiwọn. pé inna anzalna tawrata àwọn ọlọ́run ti sọ tawrata kalẹ̀ fiha hudan wa nurun ìmọ̀lẹ̀ ń bẹ́ẹ̀ òfin ọlọ́run bẹ́ẹ̀ yahkumu biha an-nabiyyuna alladhina aslamu tó yẹ pé àwọn ànábì ọlọ́run tí wọ́n ti gbà fún ọlọ́run tí wọ́n kọjá lọ òun làwọn náà ń lò. wọ́n wá lọ má nàbí kana nabiyyu minhum pé ànábì náà wà nù wọn. tá a bá fẹ́ ka àdìsù yìí ibi tá a ti kà á lọ kánú Sunan Abi Dawud nínú hadith 4450 kódà àfàwà Shawkani wọ́n dá sí wọ́n ní wà fi isnadihi rajulun min Mazina lam yusamma wọ́n lákùnrin kan bẹ tó yẹ pé ara Mazina ni àmọ́ wọn dákọ̀ ẹ̀ wọn kò lóko wọn sọ́kọ̀ ẹ̀ Nailul Awtar abambe Nailul Awtar yẹn òun lélẹ̀ tí ẹlòmíì yóò máa ní à tíra aṣíyà ni tíra afa sunna ni so òun rèé Nailul Awtar yìí òun jẹ́ sẹ́rí fún Muntakha al-Akhbar min ahadithi Sayyid al-Akhbar òun lélẹ̀ tíra àwọn afa sunna ni afa ni arákùnrin náà nǹkan bẹ́ẹ̀ tí wọ́n kò lóko ìtumọ̀ ìgbìmọ̀ àbáṣe dákọ̀ yẹn wọn kò lóko ni. afa ni dọ̀áfà wuli Albani dọ̀áfà àdìsù yìí èyí tí mo sọ ní ìsìn yẹn afa yẹn náà ń sọ fún apá àdìsù yẹn kò lẹ́sẹ̀ ńlẹ̀ tá a bá lọ ka nínú Nailul Awtar yẹn volume 7 page 120 abambẹ Albani wa dọ̀áfà àdìsù yẹn nínú Irwaul Galil tá a bá lọ ka volume 5 page 95 qala Shu'aibul Arnahuti èyí tó ń against Albani ládìsí tí òun sọ àhà ń jọun tí àfa ti bí dọ̀ àfa rẹ̀ àfa náà wá òun náà wá ní qala Shu'aibul Arnahuti sahihun li ghairihi pé àdìsù yẹn lálàáfíà àmọ́ àdìsí mi ló sọ di ń tó lálàáfíà kì í ṣopó nǹkan ló lálàáfíà. wọ́n ní wa hadha isnaduhu mu'tamalun lit-tahsin àmọ́ tá a bá wo ìsìnàdù rẹ̀ yẹn ó lọ lórí pé ká gbé sórí pé asanu ni kò ń ṣe pé sahih. Sunan Abi Dawud àwọn sọ bẹ́ẹ̀ mbẹ́ tá a bá lọ ka volume 6 page 499 afẹ́ ẹlẹ́ẹ̀kẹfà náà sọ̀hábà tó gbà dísù yìí wá àwọn ní Abdullahi ibn al-Harith ibn Jazahi ẹgbọ́n táwọn wí àwọn ní annal yahuda ataw Rasulallah bi yahudiyin wa yahudiyatin qad dhanaya wọ́n láwọn yahudi mú wọ́n márábìnrin àtàrákùnrin yahudi kan wá táwọn méjì ti ṣe ṣìnà qad ahsana àwọn méjèèjì abilékọ ni wọ́n ànábì kan pa wọ́n láṣẹ ni kò tiẹ̀ bí wọ́n lè rìn kankan bí kan lọ lẹ̀ wọ́n lóko wọ́n sì lọ lẹ̀ wọ́n lóko. qala Abdullahi ibn al-Harith Abdullahi ọmọ Harith ní fakuntu fi man rajamahuma èmi náà wà nú àwọn tí wọ́n lẹ̀ àwọn méjèèjì lóko. àwa máa dáàbò bo àdìsù yìí
pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ alẹ́ láwọn àtàwọn kan ní wọn yéé ṣe abilékọ àwọn eléyìí abilékọ ni wọ́n mi rò gbogbo ibi táwa máa lọ mọ́nu wọn sì sọ pé àwọn tọ̀hún yẹn náà wọn yéé ṣe abilékọ wọn kàn láwọn èèyàn méjì wọn ṣe ṣìnà wàá máa gbọ́ àdìsù tí àfa yìí wá mú wá yìí ó ń jáde ìsù ẹlẹ́ẹ̀kẹfà táfà kẹfà mú wá a rí i pé tá a bá ka àwọn àdìsù yìí tá a bá fẹ́ ka àdìsù tàfà wa tá à ń sọ yìí a rí i pé àdìsù bùnà Abdullahi bùnà al-Harith rawahu al-Bazzar gbà wá Tabarani gbà wá nínú Sunan al-Kabir wa Sunan al-Awsat ayéta mi sọ fún wa pé fíhì nínú àdìsù tí wọ́n gbà yìí o ń bẹ nù rẹ̀ ó ní la yarwi an Abdullah ibn al-Harith illa bi hadha al-isnad la yarwi an Abdullah ibn al-Harith wọ́n gba àdìsù wá látọ̀dọ̀ àfàwà látẹnu àfàwà Abdullah ibn al-Harith àyàfi isnadu yìí náà fi gbà wá wọ́n wá ní wà fíhì Ibnu Lu'ay'a Ibnu Lu'ay'a sì wà nú àdìsù yẹn wà àdìsù hasan àwọn aládìsí rẹ̀ dá wà fi idifun ó sì tún ní lílẹ̀ nú wọ́n wá ní wà baqiyatu rijali yìí fi kọ́ àwọn gbọ́n tó kù wọ́n fẹsẹ̀ rinlẹ̀ ṣùgbọ́n àwọn náà ń sọ fún wa pé ààrẹ nìkan nú àdìsù yẹn tó yẹ kí ni o tí ó fẹsẹ̀ rinlẹ̀ pé Abdullahi ibn al-Harith ò gba àdìsù wá látọ̀dọ̀ ọmọ Abdullahi yàtọ̀ sí àdìsù yìí wọn àgbà àdìsù ọ̀dọ̀ rẹ̀ yàtọ̀ sí àdìsù yẹn Abdullahi ibn al-Harith so wọn ọ̀rá àdìsù gbà wá lọ́dọ̀ ẹ̀ yàtọ̀ sí àdìsù yìí pẹ̀lú àyàfi pẹ̀lú ìsinádù yìí náà ìbéèrè tá a fẹ́ béèrè rèé àwọn kọ́ni pé gbogbo àdìsù yà á rí i pé yẹ̀wúdí obìnrin yẹ̀wúdí ọkùnrin kò sí mùsùlùmí kan láàrin wọn tí wọ́n sọ pé mùsùlùmí kan ṣẹ̀gẹ́ tí mi nísìn pé àwọn ṣàgbèrè wọ́n lẹ̀ lóko lójú àyà Ànábì lè rí ìwáyà mùsùlùmí kan gbogbo wọn tí wọ́n kà á lẹ̀ yìí yẹ̀wúdí ni gbogbo wọn tá a máa fi mọ̀ pé òfin àwọn yẹ̀wúdí Ànábì ń gbà wọ́n nímọ̀ràn ẹ lọ́ọ́ lo òfin yín nìyẹn wàhálà tí yín nu kò wá sí ní tó kàn Ànábì pẹ̀lú pé kó bá wọn lẹ̀ lóko tàbí kí sàhábà kan lọ́ọ́ bá wọn lẹ̀ lóko wájẹ́ ká wá béèrè lọ́wọ́ wa pé mọ́tàrú jimọ̀ ìgbà wo gan ni wọ́n lẹ̀yàn lóko gan ìgbà wo ni wọ́n lẹ̀yàn lóko Ishaq Shaybani òun ló sọ fún wa yìí pé òun béèrè lọ́dọ̀ Abdullahi ibn Abi Awfa ó béèrè lọ́dọ̀ ẹ̀ pé ali rọ́jàmà Rasulullah ṣé lóòótọ́ là Nábì lẹ̀yàn lóko qala na'am ó ní lóòótọ́ ni afa tún béèrè pé ba'da ma unzilati suratu nur am qabla ṣé kọ́lọ́n tó sọ suratu nur kalẹ̀ ni àbí lẹ́yìn tó sọ kalẹ̀ àfààní láàdìrí mi ò mọ̀ gbà náà ẹni tí ó mọ̀ gbà náà ó ṣe mọ̀ pé wọ́n lẹ́yìn lóko ṣe sàhábà ò wá ní mọ̀ pé lẹ́yìn tí súrátù núrù sọ kalẹ̀ ni àbí ṣáájú ẹ̀ ìkànnù wọ́n arínú àwọn àfa ẹ̀sìn tí wọ́n wá gbé àsìkò yẹn pé àsìkò wo ni àwọn kan gbé wípé báadà ìjìrátìhí ilal Madina lẹ́yìn tó kó Mákà tó lọ Madina ni qabla suduri tashri'in fil Islam àwọn gbà pé ṣáájú kọ́lọ́n tó sọ ṣàríà kalẹ̀ ṣàríà ṣìnà ní ìṣẹ̀lẹ̀ yẹn ti wáyé nínú àwọn àfáà tó sọ bẹ́ẹ̀ ni Ibn Battal ibi tí wọ́n yìí sọ ni pé wa kana awwalu dukhulihi sallallahu alaihi wasallam al-Madina pé ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ ní kété tá Nábì wọ Madina báwọn ti wínú o òfin tó sọ bá ti ṣe ìdájọ́ ẹni tó ṣe ṣìnà òun ṣẹ̀ṣẹ̀ sọ kalẹ̀ lọ́dún karùn-ún sọ́dún kẹfà àfáà ní kété tá Nábì wọ Madina ní ìṣẹ̀lẹ̀ yìí wáyé Ibn Battal tí wọ́n wínú àwọn wá ní thumma nazala lẹ́yìn yẹn láyà ẹ̀ṣẹ̀ wá sọ kalẹ̀ tó yẹ pé àyà yẹn ló ṣẹ̀ṣẹ̀ wá pa ìdájọ́ tó ẹ dákun òfin wo ló wà ńlẹ̀ fún Ànábì
táyà wa parẹ́ ní tí wọ́n láyà parẹ́ náà ni pé àyà yẹn parẹ́ àmọ́ ìdájọ́ rẹ̀ wá ṣẹ́kù ìdájọ́ rẹ̀ ò parẹ́ àyà yẹn ló parẹ́ tabaka sẹ́rù al-imam al-bukhari ti ibnu batol téèyàn bá lọ ka volume 8 437 ẹ̀ bọ̀rọ̀ yìí ń bẹ̀ wọ́n ní kété tánàbí dé Mẹdínà ni ẹ dákun lẹ́yìn yẹn lálùkùránì wá sọ̀kalẹ̀ ba'ada dhalika alladhi nasakha khattuhu láyé ṣẹ̀wárí yẹ gbá èyí tó parẹ́ ń bẹ̀ o àárí àyà yẹn mọ́ èyí tó parẹ́ yẹn ewúrẹ́ ló jẹ́ gẹ́gẹ́ bí àkọọ́lẹ̀ àwọn àfa tí wọ́n sọ lọ́dọ̀ àwọn Sunnah sùkọ́lọ̀ kó làwọn mẹ́ àfọ Muhammad ibn Ishaq ń ta ṣáfẹ́ lò ní pé lẹ́yìn tá Ànábì dé Mẹdínà ní ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ wọ́n lè sọ pé pàtó gbà báyìí àmì yìí tó fẹsẹ̀ rinlẹ̀ púpọ̀ ni pé kí súrà tó sọ̀kalẹ̀ fún Ànábì ni tó bá yẹ kí súrà tó sọ̀kalẹ̀ fún Ànábì ni ṣe bó yẹ kó pati Yahudi rẹ ni òfin kan tá a wá rí tewúrẹ́ jẹ ló wá pa eléyìí rẹ kí wàá lọ àyà náà wọn lọ́lọ́run sọ pé àṣeyìkù wá ṣèyíkàtù ìdázánàyà fárjúmùhùmá ìdázánàyà pé tárúgbó lọ́kùnrin àtárúgbó lóbìnrin bá ṣe ṣìnà kí wọ́n lé àwọn méjì lóko ọlọ́run dẹ̀ mú wọn nínú èdè lárúbáwá wọn èyí ló ṣèyíkàtù fóbìnrin lọ́ka Kùránì látòkèdélẹ̀ kẹ́lẹ́ mọ̀ pé Yahudi dára gan sínú Islam Israeliyat làwọn ọ̀rọ̀ yìí mythology ni wọ́n á sọ wọ́n di àdìsù má wa lọ́wọ́ torí àwọn ni wọ́n kọ́kọ́ bá wa kọ́ àlàǹfààní ìmọ̀ tó lágbára tá a fi lè fúnra wa kọ́ ká fúnra wa tẹ̀ ẹ́ àwọn náà kọ́kọ́ bá wa ṣe gbìyànjú ẹ̀ wọ́n dẹ̀ gbé ète ẹ̀sìn wọ́n fi ṣiṣẹ́ ń bẹ̀ Muhammad ibn Ishaq az-Zuhri àwọn ní ani Zuhri àwọn sọ yìí pé an Abi Huraira wọ́n ní anna hadha kana hina qadama Rasulullahi ila al-Madina wọ́n lábúrò yà sọ pé ńgbà tá Ànábì dé Madina ni yẹn pé ìtumọ̀ ni pé kété tó dé Madina ìyẹn fi hàn pé ìlú ìjúnilókò àwọn Yahudi ti ṣẹlẹ̀ kò ní í ṣe pẹ̀lú Islam ká Ànábì tó bẹ̀rẹ̀ kọ́lọ́n tó bẹ̀rẹ̀ sí ní máa fún Ànábì lófin tó lè lò fún irú òfin bẹ́ẹ̀ a sì rí mùsùlùmí ẹyọ kan tí wọ́n lẹ̀ lóko òfin Yahudi yẹn náà ni wọ́n ń lò fúnra wọn bẹ́ẹ̀ làwa rí nínú àwọn àfa tí wọ́n gbà pé àsìkò yẹn o Zilkada àsìkò Zilkada oṣù Zilkada ló ṣẹlẹ̀ lọ́dún kẹrin ìyẹn fi hàn yí pé wọ́n tí Ọlọ́run ò tí ì sọ òfin kalẹ̀ fún Ànábì tí ó lò fẹ́ni tó bá ṣàgbèrè tá a bá lọ ka Kamil Qur'an li Ibn al-Arabi òun lòún wò lọ́ọ̀kan yìí fọ́lùmù mẹ́rin ni Kamil Qur'an li Ibn al-Arabi tá a bá lọ ka volume 2 page 124 gbogbo tó wà bí ní pé ìyẹn fi hàn pé kété tá Ànábì dé Mẹdínà àwọn kan sọ bẹ́ẹ̀ ìkan lọ́dún kẹrin ẹni tó sọ bẹ́ẹ̀ wọ́n l'Abu Hurairah ló sọ bẹ́ẹ̀ ṣé Abu Hurairah ti gba ìsìlámù lọ́dún kẹrin Abu Hurairah tó gba ìsìlámù lọ́dún keje ó wá ń sọ̀rọ̀ wípé ìṣẹ̀lẹ̀ lọ́dún kẹrin lóṣù Zilkada ẹ wo báwọn Yahudi ṣe ń tọ́ ìlàkàyà àwọn mùsùlùmí ọdún kẹrin Abu Hurairah ò tí gba ìsìlámù o ẹnu ta ló ti gbọ́ ó wá káwọn mùsùlùmí ń kéwú ọ̀dọ̀ Kabul Ahbar àwọn àrònú wọn nu Abu Hurairah ló wí pé òun ní zamanul haditha yẹn àsìkò tí nǹkan yẹn ṣẹlẹ̀ Zulkada ni àwọn sàhábà tó kú mọ́ ọdún kẹrin nínú oṣù Zulkada Abu Hurairah tí ó ti tó wà ní Yaman nígbà náà ní Daos lábúlé wọn tó wà nígbà náà òun ló wá mẹ́gbà tí ṣẹlẹ̀ yìí ṣẹlẹ̀ tá a sì rí sàhábà tó sọ wípé èmi ò mọ̀ ìgbà wo ló ṣe láhàdìrí mi ò mọ̀ náà
káwá parí ọ̀rọ̀ yìí síbi pé madha qala Allahu ta'ala linnabiyyi sallallahu alayhi wa sallam fil hukmi ala yahudi kí lọ́lọ́run sọ fún ànábì lórí ìdájọ́ àwọn yahudi ṣànábì lè dájọ́ fún àwọn yahudi jájọ́ agbọ́nú al-Qur'an ṣànábì ní agbára kó dájọ́ in tó ń ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn yahudi kó bá wọn dájọ́ ẹ̀sìn wọn jájọ́ lọ sínú al-Qur'ani suratul Maida náà láfi yanjú ẹ̀ aya 43 Quran 5 àbí wá gbọ́n tọ́lọ́run sọ́nú al-Qur'ani wọ́n kó dájọ́ wá bá nẹ́bì ọlọ́run kìlọ̀ fún nẹ́bì pé má dájọ́ fún wọn ọlọ́ni wà kẹ́yìn fà lóòótọ́ wọn wá ń béèrè ìdájọ́ lọ́dọ̀ ẹ̀ ọlọ́run dẹ̀ ni wà kẹ́yìn fà yuhakimuka a'udhu billahi minash shaitanir rajim wà kẹ́yìn fà yuhakimuka wa indahumut tawratu fiha hukmullahi ثم يتولون من بعد ذلك فأولئك في حكم الله ثم يتولون من بعد ذلك وما أولئك بالمؤمنين بندلون سفان النبي وكيف يحكموك báwo ni wọ́n ṣe wá máa kó dájọ́ ọ̀rọ̀ ẹ̀sìn wọn wá bá wa nẹ́bì báwo ni wọ́n ṣe wá máa béèrè ìdájọ́ lọ́dọ̀ rẹ̀ wà indahumu tawratu nígbà tí ìwé wọn ń bẹ lọ́dọ̀ wọn tawratu àtàwórè wọn ń bẹ lọ́dọ̀ wọn fiha hukmullahi tí dájọ́ ọlọ́run sì ń bẹ nú ẹ̀ kí ló wá ló kan ìwọ ọ̀rọ̀ wọn pẹ̀lú wọ ọlọ́run ń sọ àfihàn pé kayfa yuhakimuka báwo ni wọ́n ṣe wá máa kó dájọ́ wá bá wa nẹ́bí wà indahumu tawratu tó sì jásí pé tawrata ń bẹ lọ́dọ̀ wọn fiha hukmullahi tí dájọ́ ọlọ́run sì ń bẹ nú ẹ̀ àwọn náà mẹ́dájọ́ rẹ̀ lọ́dọ̀ wọn kọ́ lọ yanjú ẹ̀ ó ní thumma yatawallawna min ba'di dhalika lẹ́yìn ìyẹn tó bá dá wọn padà sínú ìwé wọn tó bá wá pẹ́ ìdá tí wọ́n tẹ̀lé dájọ́ ọlọ́run lọ́dọ̀ wọn wa ma ulaika bil mu'minin a máa jásí pé wọn nígbàgbọ́ nú ọlọ́run ni ànábì ò lágbára kó dájọ́ fún wọn pé ẹ lọ́ọ́ jẹ nìkan lóko wo àyà yìí Kùránì náà ni o pé wà kayfa yuhakimuka ìyẹn fi hàn pé ṣàríà ànábì kò ṣiṣẹ́ lórí yehudi àti nasara orí mùsùlùmí nìkan àwọn tí wọ́n gbà fún ọlọ́run sì sọ pé wà kayfa yuhakimuka báwo ni wọ́n ṣe máa kó dájọ́ wá bá wa nẹ́bì wọ́n wá máa kó ìṣẹ̀lẹ̀ wọn kó wá bá wa nẹ́bì wà indahumu tawratu tí àtàwọ́rá dẹ̀ wà lọ́dọ̀ wọn fiha hukmullahi tí dájọ́ ọlọ́run àbá tí ń bẹ nú ẹ̀ thumma yatawallawna min ba'di dhalika má bá wọn dájọ́ wọn jẹ́ kán lọ dá nǹkan wọn lọ́dọ̀ ara wọn lẹ́yìn náà tí wọ́n bá wá pẹ́yìn dà tí wọ́n lọ ló ti ń bẹ́nu ìwé wọn wa ma ulaika bil mu'minin àwọn wọ̀nyí ajá sí pé wọ́n ṣe ní ọlọ́run ọ̀gbọ́lọ́ngbọ́nù ni ìyẹn fi hàn yí pé ànábì ò máa ń pa bí wọ́n ṣe lẹ Yẹhudi lóko ẹnu tó bí wọ́n léèrè yí pé kí lọ́lọ́run sọ nú òfin yín ẹ̀yin ẹ lọ yanjú ẹ lọ́dọ̀ ara yín kò ní ìdíkẹ́ wọ́dọ̀ èmi torí pọ́lọ́ ń kì í lílọ pé èé ṣe tí wọ́n wà máa kó dájọ́ wá bá wọ̀ láwọn tí ó gbà fún ọ ẹ tó bá wọn kàn lò fi wọn tó bá wọn kàn má lò àmọ́ tí wọn bá lò má wù láyé kàbílí mu wọn gbọ́lọ́ngbọ́nu fi wọn lẹ̀ nígbà ìgbà wo ni wọ́n ń lẹ èèyàn lóko níbi mọ́sáàsì ànábì ìkan níbi sàárè tí wọ́n sì níbi ìtẹ́ àwọn mùsùlùmí nítòsí mọ́sáàsì ìkan ní lẹ́nu ọ̀nà mọ́sáàsì ànábì ìkan lànàbì kó ó lọlé àwọn tí wọ́n jẹ́ àwọn ọ̀gá wọn tí wọ́n jó àfa wọn ẹ wọ́n bá yín tọ́ ìlàkà yìí wa Yẹhudi ti parí àwọn mùsùlùmí tá a bá ṣọ́ra wọ́n ti fínísì wa tán yányán inú wa sì ń dùn aládìísù òsì àmọ́ àwọn àdìísù kan tó pọ̀ jù tá a rí àwọn ìrònú àwọn Yẹhudi ni àmọ́ ń gbà tá a yẹ ka Kùránì ọlọ́ndẹ̀ ti kì wá nílọ̀ mi ò tiẹ̀ tí ì ní débi ìkìlọ̀ yẹn
wá ẹnjìníà tó bá mi lọ sínú Máídà àyà 44 tó wá gbọ́n tọ́lọ̀ ń sọ fáwọn Yahudi tó bá nẹ́bì sọ nípa ọ̀rọ̀ àwọn Yahudi ó ní inna anzalna Tawrata àwọn Ọlọ́run sọ Tawrata kalẹ̀ fáwọn Yahudi àti Nasara fiya udan wa nurun nínú ìwé yẹn ìmọ̀nà ń bẹ ń bẹ ìmọ̀lẹ̀ sì ń bẹ yakumu bí annabiyun gbogbo àwọn ànábì Ọlọ́run tá a rán sí wọn ìwé yẹn ni wọ́n fi ń dájọ́ àwọn ànábì Ọlọ́run o àwọn ànábì Ọlọ́run tí wọ́n wá lẹ́yìn Musa kò sá ànábì tó wá lẹ́yìn Isa àmọ́ Ibnu Kathiri sọ fún wa pé Paulu ànábì Ọlọ́run ni àti Pétérù nínú tafsiri wọn lọ́ọ́ kánú súrátù Yasin torí tá a bá ń sọ yóò mọ̀ dápá ìsọkúsọ ni wàlá líbọ̀ tí ń bẹ́ẹ̀ nu Paulu torí dísáìnì ẹ̀sìn tá a fa nàbì Ìsá ó ní fíyà udan wa nurun ìmọ̀lẹ̀ ń bẹ́ẹ̀ òfin ń bẹ́ẹ̀ òfin yẹn yakumu bí annabiyuna alladhina aslamu náà làwọn ànábì Ọlọ́run tí wọ́n gbàfà fọ́lọ́run ni wọ́n fi ń ṣèdájọ́ fáwọn Yahudi làwọn náà fi ń ṣèdájọ́ lilladhina hadu òfin yẹn náà ní ń bẹ fáwọn Yahudi àwọn hadu wa rabbaniyuna òfin yẹn náà ní ń bẹ lọ́dọ̀ àwọn rabbaniyuna àwọn awáyémáláyà tí wọ́n kọ̀ láti láyà àwọn páàdì àwọn fada èyí tí Ibnu Taymiyyah náà fẹ́ gbé fadarism wọnú Islam tí Ìmáàmù Nawawi náà gbà lọ́dọ̀ ẹ̀ kọ́lọ̀ ń bá wa yọ́nú sọ àwọn méjèèjì tó ra wà kọ́lá ṣèdájọ́ wọn lọ́nà ní òṣè àmọ́ Ànábì sọ pé laysa minna as-sunna an-nikahu sunnati káfẹ́yàwó ojú ọ̀nà èmi Ànábì ni tọ́lọ̀ ní kí n tọ̀ wa man ragiba an sunnati falaysa minni bí yẹn bá wá fi súnà yẹn lẹ̀ tí ò ṣe kì í ṣọmọ lẹ́yìn mi ṣàpẹtà bá wo súnà yẹn nísìn àwọn sọ pé Ibnu Taymiyyah kì í ṣọmọ lẹ́yìn Ànábì àbáwò ní wíbẹ̀ Ànábì ló sọ bẹ́ẹ̀ àmọ́ wọn gangan ni role model fáwọn mùsùlùmí lónìí pàápàá ẹni tí ó bá gba súnà sódì bíi Boko Haram Shabab ní Somalia bó bá kọrí sí Afghanistan ó rí àwọn àkílẹ̀ tí ń pè wọ́n àwọn Al-Qaeda ń bẹ ńbẹ̀ àwọn kan náà tún wà ńbẹ̀ wọ́n ló kọ́ lóríṣiríṣi Ọlọ́run wá ń tẹ̀síwájú wípé òfin yìí ń bẹ bẹ́ẹ̀ fáwọn tí wọ́n jẹ́ áádú Yehudi rabbaniyuna òfin yẹn ń bẹ òfin yẹn làwọn fada wọn ń lò òfin yẹn náà làwọn rẹ́fúrẹ́ǹsì wọn ń lò bima stufidhu min kitabillahi látara tí wọ́n mójútó tí wọ́n kẹ́kọ̀ọ́ rẹ̀ tí wọ́n sì kọ́ wọn nínú ìwé Ọlọ́run wa kanu alayhi shuhada tí wọ́n sì jẹ́ alámójútó àwọn rẹ́fúrẹ́ǹsì àtàwọn pásítọ̀ wọn tí wọ́n sì jẹ́ aṣojú ṣọ̀pọ̀lọ̀ wo ni wà kuntum alayhi Ànábì kan ní ń báwí àwọn Yahudi ní ń báwí wa kanu àwọn tá a kálẹ̀ yìí kanu alayhi shuhada àwọn làwọn tí wọ́n mójútó wé yẹn tọ́lọ́run ó bi léèrè pẹ́ fala taksha unnas Ọlọ́run wa ni kọ́ má bẹ̀rù àwọn èèyàn àwọn tá a kálẹ̀ àwọn fada àwọn pásítọ̀ wọ̀nyí àwọn fada wọ̀nyí àtàwọn Júù wọ̀nyí òfin yìí ní ń bẹ fún wọn àwọn sì lẹ́ni tọ́lọ́run ó bi léèrè àwọn lálámójútó rẹ̀ Ọlọ́run ní wala taksha unnasa kọ́ má páyé yẹn wakhshawni èmi Ọlọ́run nìkan máa páyà ìyíhun lóbi kọ́ lọ́wọ́ wa ni wa man lam yahkum bima anzala Allahu ẹnikẹ́ni tí ó bá ti wá dájọ́ pẹ̀lú ntọ́lọ́ ń sọ̀kalẹ̀ fa ulaika humul kafiruna olùkọ́tọ́lọ́ ni wọ́n ìyẹn fi hàn pé àwọn Yahudi yẹn náà lẹ́ra wọn lóko tán bá lẹ́ra wọn lóko Ọlọ́run ò ní sọ ọ̀rọ̀ yìí kó a máa sọ pé ìdájọ́ ń bẹ nínú Tawratu fún wọn ìdájọ́ yẹn làwọn Yahudi ń lò ìdájọ́ yẹn làwọn ànábì wọn lò ìdájọ́ yẹn làwọn fada wọn lò àwọn fada wọn náà mọ̀ àwọn references wọn náà mọ̀ àwọn sì láṣojú ọ̀rọ̀ Ọlọ́run tọ́lọ́run ó bi léèrè
nípa àwẹ̀ yẹn kán má bẹ̀rù àwọn èèyàn èmi Ọlọ́run nìkan bẹ̀rù wala tashtaru bi ayati thamanan qalila kán sì má torí ayé kí wọ́n ta ọ̀rọ̀ Ọlọ́run lówó pọ́kú. àwọn Yahudi ló ń báwí ló fi ní wa man lam yahkum bima anzala Allah torí pé wọ́n kọ òfin yẹn lẹ̀ wọ́n á lò lọ́lọ́run fi wá ní ẹnikẹ́ni tí ó bá ti lè dájọ́ pẹ̀lú ntọ́lọ́run bá sọ̀kalẹ̀ fa ulaika umul kafirun káfìrí ni wọ́n. ìyẹn fi hàn pé àyà yìí ó sọ̀kalẹ̀ khassa bil Yahudi ládàá yẹn rí fáwọn Yahudi ó wá wà ám ó wá generalize ẹ̀ fún gbogbo àti Yahudi o àtẹ̀ntì ẹ̀ ṣe Yahudi gbogbo ẹni tó bá ka òfin Ọlọ́run fún nínú Al-Qur'ani tí ó bá gbà kèfèrí ni. níjọ́ yẹn náà àwọn náà yarí wọn lẹ́yìn lóko wọ́n wá bá wa rọ àwọn ahadíìsù tó sọ wípé wọ́n lẹ́yìn lóko ànábì ló sì lẹ̀ wọ́n láti fi dẹ́ǹtì ànábì láti fi ba ìjẹ́ ànábì rẹ̀ jẹ́ torí pé àwọn ò gba ànábì gbọ́. tó bá lọ sínú Suratul Baqara Ọlọ́run kí wa ń lọ mbẹ́ ó ní àyà 120 ó ní walan tarda ankal yahudu walan nasara àwọn Yahudi wọn ní tẹ́lọ́rùn sànnábì àtàwọn nasara àtàtà tábà millatahum àyàfi tí wà ànábì bá lò lànà wọn ìlànà yẹn ni wọ́n á gbé wọ̀ sílámù fún wa yìí. Ọlọ́run ti ní kúl sọ fún wọn tí wọ́n bá ń fẹ́ lọ mọ́ Ọlọ́run pé innal huda hudallahi àlófin lòfin tí ń bẹ nínú Al-Qur'ani sẹ́. ó ní wàyí ní tabata àwahum tó o bá lọ tẹ̀ lófin wọn tó o tẹ̀ lófin ẹnu wọn ba'da alladhi jahaka minal ilmi lẹ́yìn èyí tọ́lọ́run sọ̀kalẹ̀ sínú Al-Qur'ani yìí ma laka minallahi min waliyyin wala nasir ìyà tó jẹ lọ́dọ̀ wa o ò ní rólù gbálẹ̀ o ò ní rólù ràn lọ́wọ́ ànábì ni wọ́n ń bá wí o àyà wa kí àwa gbà fún Yehudi a gbà fún Nasara agbàdájọ́ yẹn wọ́n lẹ̀ mọ́ wa lọ́rùn. wa hukmullahi fil Qur'an ibi tí mo fẹ́ parí ẹ̀ sí nìyẹn kí wàá ní ìdájọ́ Ọlọ́run nínú Al-Qur'an ìdájọ́ t'Ọlọ́run nínú Al-Qur'an lórí nǹkan tó ṣẹlẹ̀ yìí kí ni ìdájọ́ t'Ọlọ́run ẹ wá gbọ́ ìdájọ́ Ọlọ́run jẹ́ a lọ sínú Suratu Nur Quran 64 aya ẹlẹ́ẹ̀kejì tàbí ká bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ aya alákọ̀ọ́kọ́ wo bọ́lọ̀ ti sọ ó ní suratun ẹgbà ọ̀rọ̀ kan lélẹ́yìí anzalnaha àwa Ọlọ́run bá ń sọ kalẹ̀ fún wa nẹ́bí wa faradnaha àwọn òfin ibẹ̀ a sì sọ dọ̀ràn yàn ṣé ń tọ́lọ̀ ń pè lọ́ràn yàn ni ó parẹ́ àbó gbọ́ suratun sura kẹni anzalnaha à ń sọ kalẹ̀ ìyẹn fi hàn pé à ń sọ òfin kalẹ̀ ń bẹ̀ wa faradnaha àwọn tá a sọ kalẹ̀ nínú rẹ̀ tí ń jófin faradnaha túláàsì ni èèyàn gbọ́dọ̀ lò tó bá jẹ́ mùsùlùmí ọ̀ràn yẹn ni o yẹn ni pé faradnaha asọ́dòfin súra yìí òfin ni faradnaha asọ́dòfin ọ̀ràn yẹn ni tó wà ń bẹ̀ wà máa gbọ́ Ọlọ́run ní bó ti jẹ́ ọgbà alẹ́ òfin yẹn anzalna fiya ayatin bayyinatin àwọn Ọlọ́run àwa sọ àwọn òfin kan kalẹ̀ ń bẹ̀ ahakamun àwọn ìdájọ́ kan bayyinatin tó fojú hàn tẹ́nìkan ò lè sọ pé a daṣọ bó lójú la'allakum tadhakkaruna nítorí kẹ́lẹ̀ máa lò kó lè jẹ́ nǹkan múlò bá ti ní Kùránì yẹn la dhikirun laka wa liqawmika fasawfa tus'aluna ó bọ́lọ̀ ní sọ̀rọ̀ anzalnaha aṣọ súra yìí kalẹ̀ faradnaha aṣòfin síbẹ̀ tó fi yẹn ń jẹ́ ọ̀ranyàn ohun tó sọ kalẹ̀ ń bẹ ọ̀ranyàn anzalna fi ayatin torí aṣọ àwọn àdájọ́ kan kalẹ̀ ń bẹ bayyinatin tó fojú hàn tí ò rújú la'allakum tadhakkarun nítorí kẹ́lẹ̀ máa rántí Ọlọ́run ní kọlu ọgbà rẹ̀ sì máa lòfin yẹn òfin àkọ́kọ́ ó ní azaniyatu wazani dunal istithna ẹni bá ṣe ṣìnà lóbìnrin àti lọ́kùnrin kò fi ẹ̀yà sí bóyá yálà obìnrin ni o àbí bóyá ọmọdé àbágbàlagbà azaniyatu wazani ẹni bá ṣe ṣìnà lóbìnrin
àti lọ́kùnrin fajilidu kulla wahidin ẹ̀nà kó wá àwọn méjèèjì kulla wahidin ẹni yóò tí ì bá jẹ àwọn méjèèjì ẹ lù wọ́n mi ata jaldatin ẹ lù wọ́n ní bílálà 100 wọ́n ní wala ta'khuzukum bihima ra'fatun fi dinillah ẹ sì má jẹ́ káàánú ó mú yín fi dinillah lórí òfin Ọlọ́run tọ́lọ́run gbé kalẹ̀ sọ pé dinillah ló pé òfin lọ eléyìí tó bá fẹ́ ka Kùránì ẹnìkan sọ pé la tabdila li khalqillah rárá o ẹ̀sìn ló pè ní khalqillah yìí ń bẹ bàlágà ni la tabdila li khalqillah tó fi mọ̀ ní pé dhalika dinu al-qayyim torí pé ẹ̀sìn gangan lójúlówó nìyẹn la tabdila li khalqillah ẹ̀sìn Ọlọ́run ò lè ṣe é yí padà kẹ́ máa yí báyìí Ọlọ́run máa dá padà sí bó ṣe rí ẹ lè tọwọ́ bẹ̀ ẹ̀sìn Ọlọ́run ẹ má kọwọ́ bọ̀ ẹ má yí ẹ̀sìn Ọlọ́run tẹ́lẹ̀ mi ò bá tún nǹkan mi ni ó tu sí ó lè ní ẹ má yíra padà ìtumọ̀ ẹ̀kọ́ nìyẹn o la tabdila li khalqillah ẹ má yí ẹ̀sìn Ọlọ́run ò lè yí padà ẹ má fọwọ́ kàn àìfọwọ́ kàn ẹ̀sìn Ọlọ́run yẹn dhalika dinul qayyim ni ó mọ̀ túmọ̀ sí pé ẹ wà lórí ẹ̀sìn tó tọ́ àwa ń kọwọ́ bọ̀ la ta'khuzukum bihima ra'fatun fi dinillah ẹ má jẹ́ káàánú ó mú yín níbi òfin Ọlọ́run ẹ máa gbọ́ ó ní in kuntum tu'minuna billahi wal yawmil akhir tó bá jẹ́ ẹ bá nígbàgbọ́ lóòótọ́ nínú Ọlọ́run àtọjọ́ kẹyìn ẹ gbọ́ àyà yìí tó bá jẹ́ pé lóòótọ́ lẹ bá nígbàgbọ́ nínú Ọlọ́run àtọjọ́ kẹyìn ẹ dẹ̀ ń sọ pé Ọlọ́run ti parẹ́ wọ́n tún wá ń parọ́ pé eléyìí ọmọ kékeré ní la ilaha illallah kí ló àwọn àfa wa kó sọ́wọ́ Yahudi àti Nasara tá a bá wá sọ ẹ mọ̀ ní àwọn bídíà sọ̀rọ̀ bídíà rẹ̀ iye sọ̀rọ̀ ọ̀rọ̀ Kùránì rẹ̀ ẹni bá ti ń tako Kùránì ló ń bídíà èèyàn tó bá tako Kùránì ló ń bídíà àdìsí tá a sì ń lò pé kullu bid'atin dalalah àdìsù yẹn àdìsù tí ò nípìnlẹ̀ lọ́dọ̀ Ànábì ni wọ́n rọ̀ láti fi tako Abubakar àti Umaru ni àwọn gùlátù ṣíyà àdìsí tẹ́yìn ń lò yẹn àdìsù àwọn ṣíyà ni ṣé ká wá torí àdìsí yẹn kálẹ̀ títí ṣíyà torí pé Abubakar ò gba àdìsù gbọ́ Umaru ò gba àdìsù gbọ́ ni àwọn ṣe rọ̀ àdìsù yẹn láti fi condemn Abubakar àti Umaru pé ó fẹ́ ya tẹ́nìkan ó jókòó lórí àga rẹ̀ tí ó máa sọ pé ntẹ́ bá rí inú Al-Qur'ani òun náà nídájọ́ àwọn wa ń lò ó láti fi sọpọ́ọ̀tì àwọn méjèèjì wọ́n sì fi yẹ̀yẹ́ wọn ni lọ́kàtìrà dáadáa torí àkàtúgbàtà àti ẹ̀ka Kùránì mọ́ àka Kùránì mọ́ káwa náà kájọ lọ ká àyà tó kù pé wal yashhad adhabahuma ta'ifatun minal mu'minina káwa rí díẹ̀ nínú àwọn mùmìnì kan wá wo àwọn mùmìnì ni o káwọn náà wá wo irú ìjìyà yẹn kán lè rántí Ọlọ́run sí ìyẹn nu èyí tí màá tún fi kún bá mi lọ sínú Suratul Maida àyà 49 nínú ntọ́lọ̀ nbá nàbì sọ Ọlọ́run sọ pé anikum baynahum bima anzalallahu tó o bá fẹ́ dájọ́ fún ọmọ ẹlẹ́yìn rẹ̀ dájọ́ láàrin wọn bima anzalallahu pẹ̀lú Al-Qur'ani tọ́lọ́run sọ̀kalẹ̀ fún ọ òun nídájọ́ tọ́lọ́run ó ní torí kí ni fi wala tattabi'i ahwa'ahum mọ́tẹ̀lé fẹ́ẹ́nu wọn mọ́tẹ̀lé fẹ́ẹ́nu àwọn Yahudi mọ́tẹ̀lé fẹ́ẹ́nu àwọn Nasara mọ́tẹ̀lé fẹ́ẹ́nu àwọn kèfèrí náà tí wọ́n bá ṣáà ti fẹ́ dájọ́ anikum baynahum bima anzalallahu máa dájọ́ láàrin àwọn ènìyàn tí wọ́n bá gbà fún ọ pẹ̀lú ntọ́lọ́run sọ̀kalẹ̀ fún ọ la tattabi'i ahwa'ahum má tẹ̀lé fẹ́ẹ́nu wọn wahadharihum wá ṣọ́ra fún wọn an yuftinuka kọ́ má lọ kódà mú bá wà nẹ́bì an ba'di ma anzalallahu ilayka tó fi wá yẹra kúrò níbi àwọn kan ní òfin Ọlọ́run tọ́lọ́run sọ̀kalẹ̀ fún ọ tó tẹ̀lé fẹ́ẹ́nu wọn. fa in tawallaw
tí wọ́n bá wá kọ̀ tí wọ́n yarí pé rárá àní gbọ́ àní gbà wa'lamu annama yuridullahu an yusibahum biba'di dhunubihim lọ́mọ yìí pé ọlọ́run abá tó fẹ́ gbà lérò ni pé ọlọ́run fẹ́ fìyà jẹ wọ́n látara àwọn ẹ̀ṣẹ̀ wọn tí wọ́n ṣẹ̀ wa anna kathiran minhum lafasiqun torí pé ọ̀pọ̀ nínú àwọn káfìrí yẹn òbílẹ̀jẹ́ ni wọ́n ọ̀pọ̀ wọn òbílẹ̀jẹ́ ni wọ́n ẹni tí ó bá kọtọ́ lọ́hùn òbílẹ̀jẹ́ ni kò sí káfìrí ń bẹ̀ wa inna kathiran minhum torí yìí tó pọ̀ jù nínú àwọn èèyàn fasikun òbílẹ̀jẹ́ ni wọ́n sì máa ń fẹ́ dájọ́ bàjẹ́ so ọlọ́run fẹ́ ká nábì máa dájọ́ pẹ̀lú ntọ́lọ́run sọ̀kalẹ̀ fún kìí ṣe pé kó lọ dájọ́ pẹ̀lú ntí ẹ ṣóhun tó bá tiẹ̀ fẹ́ bá wọn dá sọ̀rọ̀ yóò ní ẹ padà ẹ lọ́ wò wéyìn lọ́lọ́run fi ní kayfa yuhakimuka báwo ni wọ́n ṣe wá máa bèrè dájọ́ lọ́dọ̀ rẹ̀ wa indahumu tawratu tí tawrata ń bẹ lọ́dọ̀ wọn fiha hukmullah ṣe bí dájọ́ ọlọ́run tí wọ́n ń bẹ ń bẹ nígbà tí wọ́n gbà wọ́n gbọ́ ló fi jásí pé ṣàríà a lè lo fẹ́ntì ẹ̀ ṣe mùsùlùmí nìkan ni wọ́n máa lò fún kò sì sí ṣàríà tó mú nira dání àfẹntí ó bá ṣàbòsí ọlọ́run ṣíjú àánú wò wá àwa ara àwọn àyà mi bẹ́ẹ̀ tọ́lọ́run kí ànábì nílọ kúl iní àtàbàìn sọ fún wọn pé èmi ò ní lò nǹkan kan illa ma yuha ilayya yàtọ̀ sí tọ́lọ́run sọ̀kalẹ̀ fún mi utlu ma huya ilayka min rabbika oya intọlọn sọ̀kalẹ̀ fún ọ ni o ma kà fún ọ balẹgi ma unzila ilayka ìyẹn lọ bẹ́ẹ̀ Olúwa Ọlọ́run ṣíjú àánú wò wá o àwa náà ká mú òye lára ibi tí a fi àdàgbà ètò yìí tá a fi rọ̀ sínú ni wọ́n yẹ ká bẹ̀rẹ̀ wa léèrè pé àwọn tí wọ́n lẹ̀ lóko yẹn ṣòfin ṣàríà ìsìláàmù náà fi lẹ̀ wọ́n àbófin tàwọ́ràtù àrípòfin tàwọ́ràtù ní gẹ́sọ̀ òfin islam kò sí ní tó parẹ́ kò sì ṣe àyà kankan tẹ́ ewúrẹ́ jẹ ewúrẹ́ ò jẹ àyà kankan ara àrònú yẹ̀wúdí láti fi dojú islam bolẹ̀ ni ọlọ́run dẹ̀ ti sọ fún wa pé yuriduna liyutfi'u nurallahi bi afwahihim gbogbo pílánì wọn ni pé báwo làwọn ó ṣe fi ẹnu pa ìmọ́lẹ̀ ọlọ́run ṣàgbọ́n tí wọ́n kọ́ lẹ̀ yẹnu ni wọ́n fi sọ wallahu mutimmu nurihi ọlọ́run sì ń tàn mẹ́lẹ̀ ìmọ́lẹ̀ rẹ̀ yẹn ó ń tàn sí ó ti parí ìmọ́lẹ̀ yẹn walau kara al-kafirun kódà tí kèfèrí bá kọ̀ tí ò bá tẹ́ lọ́rùn ó níbi kan huwa alladhi arzala rasulahu bil huda wa dinil haqqi ọlọ́run ló rán Muhammad ṣẹ́ alayhi salatu wa salam bil huda pẹ̀lú ń tàn pé ní al-Qur'an wa dinil haqqi àti islam tí ń jẹ́sìn òtítọ́ liyudhhirahu ala dini kulli láti lọ jẹ́ kẹ́sìn yẹn kó jásí pé òun ni ó gbajúmọ̀ jù nínú gbogbo ẹ̀sìn ìyẹn fi hàn pé àwọn ẹ̀sìn míì ń bẹ àwọn òtún bọ́bọ́ lọ sọ liyudhhirahu ala dini kulli àwọn ẹ̀sìn míì ń bẹ àmẹ́sìn lọ́dọ̀ ọlọ́run wal islam ó ní walau karal mushrikun kódà táwọn ò ṣẹbọ tí ò bá ní tẹ́ wọn lọ́rùn ara ìtẹ́wa lọ́rùn náà lèyí tó ń lọ ń dáná sun Kùránì yẹn òun kàn dáná sun oríire ayé ẹni ẹ lọ wò ẹ rí i pé kò lè sóríire mọ́ ẹ fẹ́ kàn rí i pé kò sórí pa oríire lára ẹ wò dáadáa ẹni tí ó wà agbádá tí ò ní sí nǹkan sálẹ̀ agbádá kan náà lẹ́sàá máa ń sábà rí ayé ẹ ta ó kàn ń wá polo fẹ́ gbà yọ ni àmọ́ lọ́n dákun kó síjú àánú wa kó ṣe dáadáa fún wa èyí tá a wí má ṣe láwìí mọ́ má sì ṣe lásọ mọ́ ẹnjìníà láàrin ìṣẹ́jú mẹ́wàá ẹ kàn fi kíní ẹ jẹ́ bá wọn tí ó bá pè wọlé tí wọ́n bá dá sí tàbí tí wọ́n bá gbé ẹ dákun lórí ètò wa ẹ rí i pé nẹ́tíwọ̀kì ló kó dààmú bá wa nígbà tá a bẹ̀rẹ̀ yẹn pẹ̀lú àwọn nǹkan míì a bùkátà network booster sòkòrò ń kó ràn wá lọ bákan náà a sì bùkátà laptop kan èèyàn kan lè rà fún wa tí wọ́n bá rà fún wa sòkòrò ń kó síjú àánú wa kọ́lọ̀ ń kó ṣe dáadáa fún wa a bùkátà laptop kan tí ó máa jẹ́ èyí ó máa wà fún control ìyàtọ̀ sí èyí tí wọ́n lò á nìkan sòkòlò kó síjú àánú wa á nìkan sí dandan kọ́ ni kó wọ́n dandan kọ́ ni kó tóbi àti léyìí tó wọ́n dáadáa ọlọ́run kó síjú àánú wa kó ṣe dáadáa fún wa ẹ̀yin tọ́lọ́run lè kẹ́ tọ́lọ́run kẹ́ tẹ́ bá wa dá sí ọlọ́run tí mọ̀ yín yóò bá wa síjú àánú wò yín
yóò sì bá wa ṣe dáadáa fún yín bí akil ayil qayyum bismillah ẹ bá mi fi kíní sí kí n sáré fi yín mú mi. ọmọ àfikẹ́hùn sọ̀rọ̀ ọmọ àfikẹ́hùn sọ̀rọ̀ kílẹ̀ lánà káàbọ̀ àdànà. bọ́dí karùrámùnà bani àdàmọ̀. Balagede máa pín iṣẹ́ tẹ̀sán mímọ́ dọ́là àdàmọ̀ sọ mímọ́ kí ẹ̀kọ́ àtàkàrà. Balagede máa pín iṣẹ́ tẹ̀sán mímọ́ dọ́là lọ́lọ́ fún kó. وعلم آدم الأسماء كلها ọlọ́lá ló ṣe ádámà níyà lórí ṣàlẹ́ṣà láwùjọ àwọn onímọ̀. ìmọ̀ yẹn pọ̀ púpọ̀ kò kéré alákùnrin fani lọ́ba ní ó. ká tó gba ìpè bàbá wa mudirul markaz ọlọ́mọba aṣàlékún àlàáfíà laqad ja'akum li ilafi ina atayna fata bisimilahi rahman rahim laqad ja'akum rasulun min anfusikum azizun alayhi ma anitum harisun alaykum bil mu'minina rahman fa in tawallaw faqul hasbiya allah la ilaha illa huwa alayhi tawakkaltu wa rabbul arshil azim bismillahir rahmanir rahim لإلاف قريش إلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك ونعر إن شانئك هو الأبتر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين ولا حول ولا قوة إلا بالله العلي العظيم ما شاء الله àwọn tá a bá fẹ́ pè wọlé ní sí inshallah a lè pè sí through WhatsApp a lè pè direct call láàrin ìṣẹ́jú mẹ́wàá lání kọ́lọ́n kó ṣe dáadáa fún wa láàrin ipá ń retí pé a ṣàdúrà fún àwọn tí wọ́n jẹ́ àwọn tí a máa ń ṣàdúrà fún bàbá wa lóṣogbo bàbá albarka bàbá wa albashir bàbá wa muhammadu bashir bàbá wa adégbìtẹ́ ọlọ́mọba wa ṣàlékún dáadáa fún wọn ọlọ́mọdé bàbá náà padà sẹ́yìn jẹ́ ọmọ ọlọ́wájú sí àlékún ìdẹ̀rẹ̀ ọlọ́mọba wa ṣe bàbá wa albashir nílùú ọ̀yọ́ adégbọlá ọlọ́mọba wa ṣe dáadáa fún wọn lọ́lá ilaha illallah bákan náà bàbá wa engineer odúọlá bàbá wa dáadáa ni bá a tiẹ̀ ti gbúrò wọn ti pẹ́ ọlọ́mọba wa ṣíjú àánú wọn bákan náà bàbá wa aládé bákàrí ọlọ́mọba wa ṣe dáadáa fún wọn ọmọ ìyá mi abubakar jamaludin abubakar ọlọ́mọba mi ṣíjú àánú wọn kó ṣàlékún dáadáa fún wọn kó má jọ padà sẹ́yìn wọn máa ń gbìyànjú púpọ̀ lóṣooṣù ọlọ́mọba wa ṣe dáadáa fún wọn lóore báwo la ṣe ní dátà kọlọ́mọba wa ṣe dáadáa fún wọn àti gbogbo àwọn tí wọ́n máa ń bá wa sọ̀pọ̀tì ẹ̀ kọlọ́mọba wa ṣe dáadáa fún ní kálukú náà afáwa Sa'idu Kakawa ọlọ́mọba wa ṣíjú àánú wẹ̀yìn náà gbogbo wa ṣe dáadáa fún yín lọ́la la ilaha illallah bi akil hayyil qayyumi wala hawla wala quwwata illa billah afáwa Ibrahim Badejo àti afáwa Abdulhakeem Morade ọlọ́mọba wa ṣíjú àánú wọn gbogbo ẹrù tí ń bẹ níwájú wọn ọlọ́run dákun bá wa bá wọn gbé afáwa Labaika the Christ Muhammad Jami Alaba ọlọ́run dákun má jẹ́ awára kùnrin nẹ́nẹ́ tì ọlọ́run jógun lẹ́mìí kó lálàáfíà báwọn kéètì ọ̀tá kó ti lágbára tó kó gbóná tó insha allahu ta'ala ọlọ́run bá wa fi jẹ́rí ọ̀tá lọ́la la ilaha illallah gbogbo àwọn tí wọ́n ń ṣiṣẹ́ Islam ọlọ́run bá wa dúró tì wọ́n insha allahu ta'ala àti ìmọ̀ nílé ṣe program níjọ́ Saturday torí pé pẹ̀lú ògo lọ́dọ̀ ọlọ́run a wà ní risala ní Tuesday tó ń bọ̀ lórí eré àkọlé pé ǹjẹ́ obìnrin lè ṣe wáàsí ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ láti ṣe wáàsí ẹni pé mo ti sọ láti inú Ramadan láti pẹ́ǹdì election yẹn ẹni pé táwọn afáàmọ́ ń sọ ni pé obìnrin ò lẹ́tọ̀ọ́ kó sọ̀rọ̀ láwùjọ kóbìnrin ò lọ jókòó jẹ́jẹ́ rẹ̀ wàláhi ọ̀rọ̀ àyìnmọ̀kan ni wọ́n ní sọ́tún mara haura ohun obìnrin ìhòhò ni ìhòhò bò tí dírẹ́fà ò bá fún ní ṣéǹjì kó mọ́ sọ̀rọ̀ kí dírẹ́fà má fún obìnrin ní ṣéǹjì kódà kó jẹ́ lẹ́yà kan má fún ní ṣéǹjì kò ní yarí ọlọ́run ó ṣíjú àánú wa ìyẹn dọjọ́ Tuesday inshallah ní Risala TV kọ́lọ́n jó rọrùn fún wa kó sì bá a jó rí bẹ́ẹ̀ kódà wọ́n dìídì gbé mọ́tò wá ní Tuesday tó lọ yìí ni tó rò pé Tuesday yẹn ni on the 30 wọ́n miss calculate ọjọ́ yẹn so látara pé wọ́n rí pé kò tí ì sí mọ́tò tá a máa fi wá àwọn á gbé mọ́tò wá kódà wọ́n gba Ṣàgámù wá ni so kọ́lọ́n kó bá wa ṣe dáadáa fáwọn àfáà wa tí wọ́n wá láti wá gbé wa torí pé Ọlọ́run bá wa ṣíjú àánú wọn kó bá wa ṣe dáadáa fún wọn kọ́lọ́n bá wa fi ṣọ́ rẹ̀ ṣọ́ wọn tí wọ́n bá tún bọ̀ kọ́lọ́n ṣọ́ àwa náà wala hawla wala quwwata illa billah so à ń retí pé àti rí pé káfí yẹn ṣàdúrà díẹ̀ ẹnjìníà máa wò
tó bá ti di 6:50 ká kúrò lórí ètò. Bákan àfáwà Adigun Ismail Ọlárẹ̀wájú ọlọ́mọba aṣíjú àánú òye, àfáwà Abdulfatah Zakariya ọlọ́run níjẹ́ ó dàrú fún yín, àfáwà Mashood Harun ọ̀rọ̀ yín ò ní dàrú láéláé lọ́la la ilaha illallah muhammadu rasulullah, àfáwà Abdulaziz Ọláọ̀ṣun ọlọ́mọba aṣíjú àánú òye lọ́la la ilaha, àfáwà Yusuf Adébọ̀wálé Nurudeen ọlọ́run ò ní pa ìmọ́lẹ̀ tó wà nù ayé yín, ọlọ́run jẹ́ ó túbọ̀ mọ́ mọ́lẹ̀ sí. Bákan náà àfáwà Ambali Ajani Ìṣọ̀lá ọlọ́run ò ní fi yín lẹ̀ kò sì ní dá yín dára yín lọ́la la ilaha illallah. Bákan náà àfáwà Arisu Arith Olúmídé Sheikh Al-Imam fún ìlú mọ́ṣáláṣí Central Mosque àárọ̀ mi nílùú Ìbẹ̀jú ọlọ́run ò ní fi yín lẹ̀ láéláé, ọlọ́run bá mójútó yín yóò sì bá mójútó gbogbo nǹkan ní. àfáwà Ẹniọlá Abdulhakeem Imam Ahlus-Sunnah wal Jama'ah ọlọ́run ò ní jó bàjẹ́ fẹ́yìn náà o. àfáwà Adigun Ismail Ọlárẹ̀wájú ọ̀rọ̀ yín ò ní dàrú, ọlọ́run bá gbàdúrà yín. Ajá Sharifa Aramide Abdulkareem ọlọ́run bá bí àbùkátà lọ́tún àti lọ́sì, èyí tẹ́ ń rò tẹ́ lè bẹ́ẹ̀rì kankan sọ ọlọ́run bá bí rẹ̀ bí akil ayyil qayyum. Bákan náà àfáwà Risala TV náà wà ní orí ètò, ọlọ́run má jẹ́ kí Risala TV ọlọ́run má jẹ́ ó bàjẹ́, má sì jẹ́ ó wọ̀kùn, báwọn kọ́ta ti gbé ètè tó ọlọ́run ò ní jẹ́ ó ràn yín. àfáwà Abdulwahid Agboola Zakariya ọlọ́run bá aṣíjú àánú wòye kó bá wa ṣe dáadáa fún yín. àfáwà Seriki Abiola ọ̀rọ̀ yín ò ní dàrú, ọlọ́run bá ṣe dáadáa fún yín o. àfáwà Aziz Ibrahim ọlọ́run bá gbàdúrà ti yín náà lọ́la la ilaha illallah. àfáwà Abe Mo Fiwagboye ọlọ́run ní yóò dàrú, ìtẹ̀síwájú tó pọ̀ ọlọ́run bá máa ṣe fún yín. Ajá Fatima Abdulhawal ọlọ́run ní jẹ́ kọ́rọ̀ yín dàrú lọ́la la ilaha illallah muhammadu rasulullah wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. gbogbo àwọn tí wọ́n bá wa ṣe ètò yìí pátápátá ọlọ́run bá wa ṣe orí àlékún ìdùnnú, àlékún ìdẹ̀ra, àlékún àlàáfíà ọlọ́run bá ìtọrẹ fún wọn. naam àfáwà Gani Rasheed Olúwatósìn ọlọ́run bá ṣe dára fẹ́yìn náà. salamu alaikum. salamu alaikum. masha Allah alhamdulillah ta ló ń pè wá láti bó sa. alhamdulillah adúpọ̀ lọ́dọ̀ ọlọ́run sa o. allahumma amin allahumma amin ya Allah amin ya Allah. Naam. Naam. Ọlọ́run ó ṣàánú wa yóò dá wa padà sí di Al-Qur'an. Gbọ́ yín dáadáa mọ́ nẹ́tíwọ̀kì yẹn o lálàáfíà. Naam, jazakumullahu khairan. Gbọ́ yín mọ́ ẹ ọlọ́run á ṣàlékún dáadáa ẹ ṣe kan sá. Naam, gbọ́ nǹkan tí wọ́n ń sọ mọ́ nẹ́tíwọ̀kì yẹn ó ti dàrú. àfáwà Ọmọ́tọ́láni Ajá Ọmọ́tọ́láni Adéọlá Abdulaziz ọlọ́run dákun yóò bá wa jẹ́ kọ́lá dọ́dọ̀ yín kó dọ́dọ̀ àwa náà o lọ́la la ilaha illallah. gbogbo àwọn tí wọ́n ti wo orí ètò lákòókò náà tó já sí pé nẹ́tíwọ̀kì yẹn ló padà já ẹlòmíì, ọlọ́run bá wa ṣíjú àánú wọn kó bá gbàdúrà kó wá wọn kó sì bá wa ṣe dáadáa fún wọn lọ́la. àwọn tọ́lọ̀ ní ká láǹfààní kárí ó kọ́ wọn nìyẹn. Ajá Àbíkẹ́rímí ọlọ́run bá mi ṣe dáadáa fún yín, yóò sì bá mi ṣàánú yín, yóò bá mi gbọ́rọ̀ yín sẹ́sọ̀, kò ní jẹ́ kọ́rọ̀ yín dàrú. gbogbo ń tẹ̀ ń fẹ́ lọ́lọ́run bá wa ṣe. àfáwà Sa'id Oríọlá ọlọ́run níjó bàjẹ́, ọlọ́run bá mi ṣe dáadáa fún wọn náà lọ́la la ilaha illallah muhammadu rasulullah wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. máa fi yí ṣe lọ. gbogbo àwọn tọ́lọ̀ ti fún ní ọmọ ọlọ́run má fọmọ pa wá lẹ́kún. àwa táwọn wojú ọlọ́run kó tètè dá wa lóhùn. gbogbo àwọn tí wọ́n wá ìgbé ìlú nílùú òyìnbó ọlọ́run bá wa jẹ́ ó tẹ̀ wọ́n lọ́rọ̀, tó bá tẹ̀ wọ́n lọ́wọ́ ọlọ́run má jẹ́ wọ́n dáràn, ẹni tí ó kó bá wọn ọlọ́run má jẹ́ ó bá wọn rìn lọ́la la ilaha illallah. ọlọ́run bá wa kọ́ wọn máa ṣe. ìlú Nàìjíríà ọlọ́run dákun bá wa fi ìfọkànbalẹ̀ síbẹ̀, má jẹ́ ó ní wàhálà, má sì jẹ́ ó ní dààmú. ẹnjìníà wa nulẹ̀ agodo ọlọ́run bá wa ṣe dáadáa fún, kó sì bá wa ṣe dáadáa fún, kó bá wa gbọ́rọ̀ ìṣẹ́sọ̀. gbogbo àwọn tí wọ́n bá wa wo ètò wa ọlọ́run bá wa ṣe dáadáa fún wọn. kódà àtàwọn afáwọn Aláyẹ̀dé Kudus ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ o, bá wa ṣe dáadáa fún yín o lọ́la la ilaha illallah. gbogbo àwọn tí wọ́n ń tẹ̀lé wa kárí ní gbogbo ibi tí kò wà ọlọ́run bá wa dá wọn lóhùn. asirru qawlakum aw jaru bihi innahu alimun bi dhati sudur. afáwọn Tijani Habiballah ọlọ́run bá wa ṣíjú àánú wò yín. Azizu Tajuddin ọlọ́run bá wa ṣe dáadáa fún yín náà. kó wa náà lóhùn wa ká dárúkọ wa, àmọ́ nẹ́tíwọ̀kì ò fún wa láǹfààní kárí àwọn okọ̀ yẹn, ibi tó já rìmọ́ náà nìyẹn. اللهم سبحانك اللهم وبحمدك نشهد أن لا إله إلا أنت نستغفرك ونتوب إليك اللهم كن معنا شفيع. àfáà wa kan ó ní
jálàbí ẹ má dá lẹ́bi ó ní àfa Prince Ismail Jubril bọ́lọ̀ ń ṣe ní kan nílà káyè mọ́ nìyẹn ẹgbọ́n tá à ń sọ bó ṣe tó wọ́n ní jálàbí must stop ẹ̀yin ẹ lọ lé àwọn jálàbí ẹ lọ stop tẹ bá wẹni tó ń sọ̀rọ̀ yìí sì kò mọ́ kán pa Islam kọjá pé nǹkan kan gbé yé lọ́wọ́ ni ẹ wo Prince ló pé o ṣé lè wá lè jẹ́ ọmọ ọba ó dẹ̀ débi ẹ wo ń tán sọ ń bí kò rí nǹkan lórí ń tán sọ ó ní jálàbí must stop ṣé mi jó ń jálàbí èmi èé ṣe jálàbí àwọn èèyàn sì ti ń fún un lésì nídìí èsì irú wọn pọ̀ láyé tẹ bá ti ń sọ ní tí ò tẹ́ wọn lọ́rùn báyìí ẹ máa sọ nǹkan míì wọ́n sì gbàbò míì ṣe eléyìí nísìnyí ó ń júwe báwo ni làákàyè ọ̀pọ̀ èèyàn ṣe rí ẹ wo ń tà ń sọ ó ní jálàbí kí ló kàn mí pẹ̀lú jálàbí ó sì wálé àwọn jálàbí lọ ẹ lọ́ mọ́ fọ́gi mọ́ wọn àbí ọlọ́run ó ṣíjú àánú wò wá kó sì ṣe dáadáa fún wa kó ràn wá lọ́wọ́ ní tó yẹ kẹ́ ẹ sọ pé 419 under jálàbí must stop kí gbogbo wa jọ kọ́wọ́ tì yẹn ẹ̀ ń sọ pé jálàbí must stop ẹni tí inú bá rúnrun kọ́ mọ́ fún lógún inú rírun àbí ẹni tó stroke bá dé bá kọ́ mọ́ fún lógún stroke ẹ̀yin ẹbẹ̀ lọ́hùn níjọ́ tó bá dọ́dọ̀ yín lẹ́ẹ̀tọ́ mọ bó ti rí níjọ́ bá dọ́dọ̀ yín lẹ́ẹ̀tọ́ mọ bó ti rí àbí níjọ́ tó bá kan mọ́ yín àmọ́ Ọlọ́run ò níjó kàn Ọlọ́run ò níjó kàn yín náà ẹ lẹ́ẹ̀tọ́ mọ̀ wípé àkòrí bẹ́ẹ̀ níjọ́ tẹ́ ẹ bá rí àwọn nǹkan kan tí ẹ pọ́ lọ́wọ́n bá ti ṣètò tí wọ́n fi wò ó kò áyà kọ́lẹ́ lọ́ka ó ti dá ewé àtegbò tẹ́ fi ṣe ẹ wà máa sọ jálàbí must stop ikú sẹ́yìn tó kàn mí pẹ̀lú jálàbí èmi ẹ̀ ṣe oún jálàbí Ọlọ́run ó sì ju àánú wa yóò ṣe dáadáa fún wa Ọlọ́run dákun mọ́ ṣe léyìn láṣẹ mọ́ mọ́ sì ṣe lágbọ́ mọ́ ṣe láwí fún mọ́ ẹnjìníà Ọlọ́run bá wa ṣe dáadáa fún yín náà kárí gbogbo oníkálukú Ọlọ́run jó dáa fún wa Allahumma rabbana atina fi dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar توفنا مسلمين والحقنا بالصالحين اللهم كن معنا شفيقا ورحيما ولا تكلنا إلى أنفسنا طرفة عين عليك توكلنا وإليك أنبنا وإليك المصير بأك يا أول الأولين ويا آخر الآخرين يا ذا القوة المتين يا رحم المساكين ويا أرحم الراحمين ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته. ó tó wá ní ìyànràn gan wípé àṣẹ ìhùwà Adam ló kọ́ wa ní kéwù.